ẹ kalẹ́. Ẹ kalẹ́ o. Torí mo rí pé mùsùlùmí ní ẹ̀jẹ̀ nítorí láti wọlé látẹ̀kan. Mo rí pé ó dàpẹ́ busy time yẹn mo rí pé ó ń drop padà. Network ni mo ń gbé yín wọlé náà, network ni. Ẹ kalẹ́. Ẹ kalẹ́. Ẹ jọ kí lè lè sọ fún wa nípa Allah, ta ni Allah? Ọlọ́run ni. Kí ni tọ́pìkì yín gangan lálẹ́ yìí? Nǹkan tó máa ń ṣẹlẹ̀ téyìn máa ń fẹ́ mọ̀ gangan ni wípé ok Ọlọ́run táwọn èèyàn máa ń sọ táwọn afáwọn máa sọ pé Ọlọ́run sọ pé ṣe understand Ọlọ́run tó dẹ̀ sọ pé ó sọ pé àwa Yorùbá la ní Ọlọ́run ni. So tó máa fẹ́ sọ pé Ọlọ́run sọ pé tó dẹ̀ pé Ọlọ́run èdè Yorùbá ni wọ́n á máa ka Quran, wọ́n á máa ka Arabic. Ọlọ́run ò lè fẹ́ bá wa ọmọ Yorùbá sọ̀rọ̀ kó sọ Lárúbáwá, ṣe understand. So kíní yẹn ó tako làákàyè. Ọlọ́run fẹ́ bá wa ọmọ Yorùbá sọ̀rọ̀ ó wá ń sọ èdè Lárúbáwá, ó tako làákàyè. But later la wá realize pé Allah ló sọ̀rọ̀ nínú Quran. So Allah yẹn ni wọ́n fi wé Ọlọ́run lọ́dọ̀ tiwa. Láwa ṣe fẹ́ wò lókè àwa ti mọ Ọlọ́run, àwa la mọ Ọlọ́run Lódùmarè. Èsì gbogbo yẹn sí àwa la mọ Ọlọ́run Lódùmarè. So Allah yìí gangan ká ní Allah yìí. Ẹ ṣe Allah ni tó dá gbòǹkan. Ok, àwọn ará Israel, àwọn Christian wọ́n gbà. That is language. Nǹkan tá a fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ ni pé àwa ò ṣe Ọlọ́run pé méjì ni, ṣó pé mẹ́ta? Ẹyọ kan náà ni èdè tá ló yá. Ẹ ṣe sùúrù. Nínú lọ́dọ̀ àwọn Christian, Yahweh nínú Torah ọ̀dọ̀ àwọn Jew, ìwé yẹn gan mo tí wọ́n máa sọ lé ní afẹ́ ra Torah gbogbo ìwé yẹn la máa ní. Now Yahweh ló rán wọn, Yahweh yẹn dẹ̀ yàtọ̀ sí Allah. Meanwhile táwọn Christian bá fẹ́ sọ wọ́n sọ pé Ọlọ́run sọ nínú ìwé Jòhánù orí kìíní òbí mọ́. Ṣé nǹkan yẹn ń yé yín? Yes sir. Èdè wo ni Yahweh? Ọ̀rọ̀ èdè kọ́ lélẹ̀, wọn kì í tú orúkọ bẹ́ẹ̀ ṣe wà yín sìn. Orúkọ yín sìn fún àpẹẹrẹ tórúkọ yín bá ń jẹ́ Jalalain, kí lórúkọ yín gangan kí n lò bẹ́ẹ̀? Kí lórúkọ yín gangan? Ibrahim. Bẹ́ẹ̀ ṣe ń jẹ́ Ibrahim yín sìn. Ṣé ẹ mọ̀ pé tẹ bá dé China tí wọ́n ti sọ Chinese, Ibrahim náà ló máa pè yín, wọn ò ní change orúkọ yín sí Jet Li. Nǹkan tá a fẹ́ káwọn èèyàn mọ̀ ni wípé fraud, wọ́n ń pe kíní kan ní fraud, níbi ká scam àwọn èèyàn. Ó ti wà tipẹ́tipẹ́, àwọn bàbá òlà tó yìí nígbà tí wọ́n gbá àwọn ẹ̀sìn yín wá. Now orúkọ yín yẹn bẹ́ẹ̀ ṣe ń jẹ́ Ibrahim tẹ bá dé China, wọn ò lè change ẹ̀ sí nǹkan míì. Ibrahim náà ló máa pè torí pé orúkọ ni, a ò kí ń translate orúkọ. Tá a bá fẹ́ translate èdè, kọ́ máa translate nǹkan tẹ sọ́ọ̀sìn sí èdè Chinese, wọn ò ní tó bá débi Ibrahim ló máa pè, wọn ò ní translate ẹ̀ sí nǹkan míì. Ṣé wá tún wá mọ̀ pé lọ́dọ̀ àwọn Chinese, ǹjẹ́ mọ̀ pé ó tún ní orúkọ tí ó dá orúkọ tó ń pè nǹkan tó dá ayé lọ́dọ̀ wọn, òun ni Pangu. Tá bá dẹ̀ ṣàlàyé bí Pangu yẹn bó ṣe dá ayé àtọ̀run, ó yàtọ̀ sí bá Allah ṣe dá. Tó ń yé yín sà? Mo ń bá yín lọ. Ṣé ń gbọ́ mi? Mo ń gbọ́ yín bọ̀, èèyàn kan wà lókè yẹn òòṣà bí ẹ̀mẹ́ta mo ti mute yín, ẹ̀ ń tan mic, ẹ̀ mute. Mo ń gbọ́ yín. Ṣé ń gbọ́ mi báyìí? Ṣé rí gbogbo orílẹ̀-èdè àbí ẹ̀yà kan àbí ìran kan náà ní orúkọ tó fi ń pe Ọlọ́run wọn. Bó ká tẹ wá kò lórí orúkọ, ká wo appellation àbí ká wo ohun tó fi ń júwe Ọlọ́run yẹn. Ilẹ̀ Yorùbá ń sìn gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe ń sọ ẹ ní Ọlọ́run Elédùmarè àbí nǹkan kan. So kí ni àpèjúwe àbí kí ni àfilélẹ̀ àbí àpèjúwe ta fi ń mọ bóyá òótọ́ ni Ọlọ́run tẹ́ ń rí fáyẹn sí ni, àti kí làwọn nǹkan tó Ọlọ́run yẹn pè wá sí. Alright, ẹ ṣe tẹ́ bá jẹ́. Ṣé o orúkọ sí ní gbogbo nǹkan táwọn dárúkọ látàárọ̀ yìí àti táwọn Ọlọ́run yẹn tó gbé dání. Ẹ ṣe. Then kí ni àwọn Ọlọ́run, kí ni Ọlọ́run táwọn sọ yìí? Kò bá jẹ́ Allah ni o. Àbí àwọn ọ̀dà mi, kí ni àwọn Ọlọ́run yẹn kí náà pè wá sí? Ẹ ṣe. Kí náà fi lélẹ̀ fún wa? Ẹ ṣe, ẹ jẹ́ kí n bá. Kílẹ̀ kọ́
ẹ jẹ́ kí n dá yín lóhùn. Ẹ ṣé. Lákọ̀ọ́kọ́, nílẹ̀ Yorùbá, Ọlọ́run Olódùmarè tọ̀dọ̀ ti wa kò pè wá sí nǹkan kan, kò nẹ́sìn kankan. Àṣà àti ìṣe ló fún oníkálukú. Onírúurú èdè, ẹ̀yà, ìran ni wọ́n ní àṣà àti ìṣe tọ̀dọ̀ tiwọn. So Ọlọ́run ò nẹ́sìn, Okay. kò pè wá pé ká wá ṣe kinní kan. Tó bá jẹ́ pé Ọlọ́run fẹ́ ká ṣe kinní kan ni, ó máa dá wa síbi ibì kan. A ò ní níṣẹ́ méjì tá a máa ṣe. Nǹkan tí ó fẹ́ ká ṣe yẹn la máa ṣe. Tó bá jẹ́ pé ó fẹ́ ká kàn máa ní Ọlọ́run Olódùmarè o, Ọlọ́run Olódùmarè ká kàn máa sà, Ọlọ́run Olódùmarè o, ibẹ̀ la máa wà la kàn máa ṣe Ọlọ́run Olódùmarè o. Ẹ mọ̀ pé a ò mọ ibi tá a wà kó tó di pé wọ́n bí wa. Àbí ṣé mọ ibi tẹ́ wà kan tó bí yín? Nobody. So kò sẹ́ni tó mọ ibi tó wà kan tó bí. So tó bá jẹ́ pé Ọlọ́run Olódùmarè Ṣé fẹ́ ká kàn máa ṣe kinní kan fún un, ibẹ̀ yẹn ló máa dá wa sí. A kàn máa ṣe nǹkan yẹn, a ní jẹun, ebi ò ní pa wá, nǹkan kan ò ní ṣe wá, a ní course láti lọ ṣiṣẹ́, a kàn máa ṣe nǹkan yẹn lọ bẹ́ẹ̀. Yẹn ni t'Ọlọ́run Olódùmarè. Ṣé wá rí so Allah? Ọlọ́run. Okay. Ìdí tó péjì yìí fi wà ní pé àwa ń ṣàlàyé Allah fún àwọn èèyàn. Allah tí wọ́n pè ní Ọlọ́run Olódùmarè tọ̀dọ̀ tiwa fún wa. Nǹkan tó sọ fún wa ní pé Allah yẹn ni Ọlọ́run. Bó ṣe ń sọ fún wa yẹn gangan ní jù. A ò gbọ́ rí nínú ìtàn, tàbí kí n bi yín pé ǹjẹ́ ẹ̀yin ti gbọ́ rí wípé Ọlọ́run Olódùmarè sọ wípé nǹkan tẹ́ ń ṣe nílé yín yẹn o, bóyá ní ìdílé yín Ògún náà ń ṣe, Ṣàngó náà ń bọ nídìílé yín, ẹ wá ṣe mọ́, ẹ wá sọ pé ẹ fẹ́ lọ di àfà, ẹ fẹ́ lọ join àwọn, ẹ fẹ́ lọ máa ṣe àṣà àti ṣe Lárúbáwá, àbí ẹ fẹ́ lọ máa ṣe àṣà àti ṣe àwọn ará Israel. Ǹjẹ́ gbọ́ orí kan sọ pé Ọlọ́run Olódùmarè ní ẹni tó bá ṣe bẹ́ẹ̀, tó bá fi àṣà àti ṣe ẹ̀lẹ̀ tó ní òun ò ṣe pé òun fẹ́ lọ ṣe tẹlòmíì kan pa, ṣe gbọ́ orí criterion mú bí ẹ dáhùn. Ṣé wà ń bẹ̀ àfà? Network Mo mo wà yẹn. pẹ̀lú yín. Mo wà pẹ̀lú yín. Mo ti béèrè lọ́wọ́ yín, mo dà pé ẹ gbọ́. Network yẹn ló gbé. Ok. Mo ní ṣe ti gbọ́ Okay. rí Mo nílẹ̀, wà pẹ̀lú. ṣe ti So gbọ́ rí, ṣe ti. ìbéèrè tẹ́ bi ni. Ok. Àfà Okay. Ṣé ń mo gbọ́, ṣé wà gbọ́ pẹ̀lú mi báyìí? a ti ń gbọ́ báyìí, a ti ń gbọ́ báyìí. Bọ̀ tí èèyàn bá jẹ́ aláròjinlẹ̀, tẹ́ bá jẹ́ aláròjinlẹ̀, ẹni tó bá jẹ́ aláròjinlẹ̀ ò ní mú nínú nǹkan tí ò tó òun kó fi ṣe Ọlọ́run. Fún àpẹẹrẹ tẹ́ mú wá, ẹni bóyá mo ti rí gbọ́ rí pé bóyá Ọlọ́run kan sọ pé bóyá Ògún náà ń bọ nílé wa bí nǹkan kan, ká wá fi Ògún ká fi ṣe àpẹẹrẹ. Gbogbo wa la mọ̀ wípé Ògún ẹ̀dá kan ni nílẹ̀ Yorùbá, so alágbẹ̀dẹ ni tó máa ń lọrin, so òun ti lo láìfù ẹ̀, ó ti bá láìfù tiẹ̀ lọ. Bọ̀ ṣé ẹni táwọn kó jọ lé nìyí táwọn ń bọ, ṣé ìyẹn ni ẹ̀ ń pè wá sí ni àbí ní tó ju ìyẹn lọ? Alright. Ṣé kí n dá yín lóhùn báyìí? Àbẹ́ni tó dá ìyẹn, Alright, ẹ ṣé kí n dá yín irin lóhùn. yẹn lẹ́ ń pè wá sí ni Ẹ jẹ́ kí n dá yín lóhùn. àbí ẹni tó dá ìyẹn tó dá Ẹ irin yẹn? jẹ́ kí n dá yín lóhùn. Ṣé gbọ́? Alright. Lákọ̀ọ́kọ́ bí mo Ṣé ṣe wà pẹ̀lú mi? mo wà pẹ̀lú yín, bóyá network yín ni kò yẹ kẹ́ ẹ gbọ́ mi. Mo ti ń sọ̀rọ̀ bá ṣe ti ń gbọ́ mi. I'm talking about it. So network yín ni. Network yín ni. Ṣé wà pẹ̀lú mi? Mo ń gbọ́ yín sẹ̀bọ̀, network yín ni ò wá okay. Ẹ jọ̀ọ́ bóyá kẹ́ bá wa kọ sí comment section pé Network. káàfà lè mọ̀ pé Mo gbọ́ yín. Alright. So Okay. ṣe ti ń gbọ́ yín báyìí. Èmi ti gbọ́ ìbéèrè yín. gbogbo n tá a bá tẹ́lẹ̀. Mo ti gbọ́ ìbéèrè Mo yín gbọ́. sẹ́. Ẹ ṣe. Okay. Ìbéèrè Okay. ẹ kọ́kọ́ lọ mọ kinní kan wípé kò sí èèyàn kankan tó pe Ògún ní Ọlọ́run. Inú àwọn fraud tẹ́ gbé wá tẹ́ fi scam àwọn. Kí la wá bọ wọ́n fún? Ẹ ṣe. Ṣé ẹ mọ̀ wípé Kí la wá bọ wọ́n fún? ẹ ṣe à ń pay homage fún wọn ni. Bá wa ṣe ń bọwọ́ yẹn, bí bọ́ tá à ń bọ wọ́n tẹ́yìn eré tá à ń bọ wọ́n yẹn, bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni ẹ̀yin mùsùlùmí lẹ̀ ń bọ Allah, ẹ̀ ń bọ Kaaba, ẹ̀ ń bọ Muhammad, ẹ̀ ń bọ òkúta Hajaratul Aswad. Nǹkan tẹ́yin mùsùlùmí náà ń bọ, ẹ̀yin lẹ ò ríra yín pé ẹ̀ ń bọ àwọn nǹkan kan, ẹ̀yin lẹ ò mọ̀.
ṣe get so bí bọ́tà ń bọ ẹ wọ́n ṣe bí ṣe rí ẹjẹ́ ń dá yín lóhùn ẹjẹ́ ń délẹ̀ bí bọ́tà ok ń ok bọ wọ́n ok a ò pè wọ́n ní ọlọ́run àwọn tá a bá ti bọ wọ́n àwọn náà máa gbé nǹkan tá a fẹ́ lọ bá ọlọ́run olódùmarè tó máa fàṣẹ sí i bẹ́yìn náà ṣe ń ṣe ìyẹn irin ẹ ṣáàṣe ẹjẹ́ ń délẹ̀ ẹ sọ irin kọ́ ni tó bá kó nọ́mbà wọn àti ẹ̀fẹ́ sọ ọ̀rọ̀ ìṣẹ̀ṣe bì bọ̀ kó lè yé yín irin tó ń gbé lẹ̀ ó rẹpírísẹ́ǹtì Ògún ni bí òkúta Hajaratul Aswad bó ṣe rẹpírísẹ́ǹtì Allah bí kò sí Káàbà mùsùlùmí tó ẹ kílẹ̀ mọ́ bẹ́ẹ̀ farabalẹ̀ kẹ́ gbọ́ mi bí Káàbà tẹ̀ ń dorí kọ bó ṣe jẹ́ ọ́ọ́tà fún yín tó jẹ́ pé dandan ni fún kò sí yín mùsùlùmí tó kílẹ̀ mọ́ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́ ọmọ èmi wọ́n ṣàlàyé fún yín bẹ́yìn mùsùlùmí ṣe ń dorí kọ Káàbà tó dà gẹ́gẹ́ bí ọ́ọ́tà bẹ́ẹ̀ ṣe ń bọ Káàbà tẹ́ ń bọ òkúta Hajaratul Aswad tó dà gẹ́gẹ́ bí ọ́ọ́tà fún yín bẹ́ẹ̀ náà làwọn yẹn ṣe rí ó ti yé yín so àwọn nǹkan yẹn dẹ̀ ni àwa ò pè lọ́lọ́run ẹ̀yin lẹ́yìn ń pè tọ̀dọ̀ tí yín lẹ́ ń pè lọ́lọ́run meanwhile this same Allah tẹ́ wá ń pè lọ́lọ́run yẹn ṣìgìdì lásán ni ṣìgìdì lásán ni Allah kílẹ̀ rí èrè ṣé nítorí pé ẹ kàn sọ bẹ́ẹ̀ irọ́ kì í ṣe pé torí mo kàn sọ bẹ́ẹ̀ ó wà ní kílẹ̀ rí òkè ẹ̀yin lẹ́ orí ó wà ní Quran náà inú ibo ló wà ó inú wà ní ibo Quran ó wà ní àdìtì náà ẹ̀yin lẹ́ ò mọ̀ náà bóyá ẹ̀ tí kà débẹ̀ Quran kí ni Quran kí ni ok ẹ kì í sáré ẹ ṣe báyìí ṣàlàyé ẹ ó yẹ gbé jáde ẹ jẹ́ ká rí ẹ kì í ṣàlàyé nǹkan tí mo ní ìtẹ́wé sáré láti ṣìgìdì ní ẹ má Allah ṣìgìdì ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ṣìgìdì ní ó ní ọwọ́ tún méjì ẹ gbé jáde ṣìgìdì ní ṣé ẹ mọ̀ ní gbogbo àgbáyé ẹ ló gbé sì mọ̀ jáde ẹ náà gbé jáde ọ̀rọ̀ ẹ̀ máa gbé jáde fún ẹ̀sìn. wọ́n gbé jáde ẹ ní sùúrù ẹ kúrò ẹ ẹ lọ gbé síbi tí jáde nẹ́tíwọ̀kì ti dá jàre ìgbà tẹ́yìn pariwo Ògún wọn èmi kórè gbọ́ jẹ yín báyìí látàárọ̀ kò mú yín lára ẹ ní sùúrù kan gbé èmi gbọ́ yín náà ẹ ẹ má ṣáà ní wọrí sùúrù a ẹ máa lọ máa síbi tí ms bàbá ẹni kan lọ síbi tí nẹ́tíwọ̀kì wọn ti dá látẹ̀kan tán pariwo ẹ kó yín jẹ wọn kó rìn jẹ wọn ní ṣìgìdì láǹsì yẹn fẹ́ máa ara ti ń kan já yín jẹ ẹ fẹ́ kú lálẹ́ yìí. so mo fẹ́ kọ́kọ́ play fídíò fún wọn ká tó gbé àwọn ẹ̀rí oríṣiríṣi ká tó gbé jáde so ẹ kọ́kọ́ bá mi wo ẹ kí n gbé sí kí gbogbo àwọn àgbáyé tó ń wò wá kán lè máa rí. Allah described in the Quran that he has a face. Allah mentioned that we made Adam by our hands. Allah described in the Quran that he has two hands. The hadith says very clearly that both his hands are right. We believe that both of the hands of Allah are what? Huh? كلتا يديه يمين. Both of them are right. How? I don't know. The saq here refers to Allah's shin. So he has a leg. Surah Qalam, Quran number 68, ayat number 42. The shin of Allah is mentioned. Allah says in Surah Al-Qalam that on the day of judgment, Allah Azza wa Jal would uplift and show his leg. If you read Sahih al-Bukhari, the fingers of Allah are mentioned. The Prophet tells us that the Prophet that Allah Azza wa Jal has fingers. The Quran says that Allah has one eye, and another ayah says he has multiple eyes. Allah tells us about himself subhanahu wa ta'ala that he has an eye. So all this are a direct indication that Allah has got a shape. alright tẹ́ bá gbọ́ nǹkan tí wọ́n sọ yẹn wọ́n kọ́ sọ wípé ó wà nínú Quran wípé Allah ó ní ọwọ́ méjì ó wà nínú Quran wípé Allah ó ní ẹsẹ̀ ó wà nínú Quran wípé Allah ó ní ojú now Allah ní shape now àdìtì kan tún wá sọ wípé ọwọ́ Allah méjèèjì yẹn ò kàwé yẹn ọwọ́ Allah méjèèjì yẹn apá ọ̀tún ló wà tẹ́ bá dẹ̀ wo nǹkan táwọn ọmọ lárúbáwá ìgbé dání o Allah ní bóyá kí n gbé fọ́tò ẹ̀ jáde dáadáa kẹ́ lè rí so màá tún fún yín ní ẹ̀rí tó wọ̀n tó fi tó jáde gbangba wípé Allah òun ni ṣìgìdì ọlọ́wọ́ méjì yẹn so ẹ kí n sáré gbé kí n bá yín gbé Allah jáde ń bì ṣẹ́gẹ́tìkẹ́ lè rí dáadáa so Allah ní so wọ́n sọ lẹ́ẹ̀kan wọ́n ní Allah lójú ojú ẹ̀ nìyẹn wọ́n ní Allah nẹ́sẹ̀ ẹsẹ̀ ẹ̀ nìyẹn wọ́n ní Allah ó ní ọwọ́ méjì ọwọ́ ẹ̀ méjèèjì nìyẹn wọ́n jẹ́ sọ pé ọwọ́ ẹ̀ méjèèjì ó wà ní apá ọ̀tún ẹ bá ti rí apá ọ̀tún ní ọwọ́ Allah yìí wà now ṣé wá rí Allah yìí Mr. Criterion yìí tá a fi mọ̀ pé Allah gangan ni pé kò sí rọ́ńbẹ̀ òun ni pé wọ́n ti ń sin èrè Allah yìí wọ́n ti ń sìn kí Islam tó bẹ̀rẹ̀ òun ni wọ́n fi sọ bàbá Muhammadu ní Abdullah ẹrú Allah tẹ́ bá wo
àtijọ́ nílẹ̀ lárúbáwá kí wọ́n tó bí Muhammadu gbogbo àwọn nǹkan tí wọ́n bá ń sìn òun ni wọ́n fi ń sọ orúkọ ọmọ wọn. Fún àpẹẹrẹ tí wọ́n bá yẹ pé ère kan bá wà ní lárúbáwá tó bá ń jẹ́ ike, tí wọ́n bá bí ọmọ wọn á sọ ọmọ yẹn ní Abdu Ike, ẹrú ike. Tí ọmọ kan bá wà nílẹ̀ lárúbáwá tó bá ń jẹ́ nílẹ̀ lárúbáwá tí wọ́n ń sin kíní kan tó bá ṣìkìtì kan wà tó bá ń jẹ́ ọ̀bẹ tí mo mú dání yìí, wọ́n á sọ àwọn ọmọ wọn ní Abdu ọ̀bẹ. Ṣó ń yé yín? Kí n fún yín lápẹẹrẹ kan sí nílẹ̀ lárúbáwá tí wọ́n bá ní ṣìkìtì kan tó bá ń jẹ́ bread, wọ́n á sọ ọmọ wọn ní Abdu bread, ẹrú bread. Now nílẹ̀ lárúbáwá wọ́n wá ní ṣìkìtì kan tó ń jẹ́ Allah. Kíkíní lè yé yín ni o, wọ́n ní ṣìkìtì kan tó ń jẹ́ Allah, wọ́n dẹ̀ ti ń sọ ọmọ wọn ní Abdullah, ẹrú Allah, kí Islam tó bẹ̀rẹ̀. Now ìbéèrè wá ń sìn ní pé ṣé ṣìgìdì Allah tí wọ́n fi ń sọ ọmọ wọn ní Abdullah látijọ́ ṣóhun ni ẹ̀ ń sìn àbí Muhammadu mú Allah tuntun wá tó yàtọ̀ sí ṣìgìdì tí wọ́n ń sìn yìí? So ẹ lè tan máìkì kẹ́ sọ̀rọ̀ báyìí. Ẹ lè gbóhùn sókè báyìí o tẹ́ bá ti ṣe tán o. Tẹ́ bá ti ń sọ̀rọ̀ àgbọ́yìn o àfà. Àfà tẹ́ bá ti ń sọ̀rọ̀ àgbọ́yìn o. So ẹ̀yin èèyàn wa tẹ́ ń wò wá for the first time, Allah tí àwọn mùsùlùmí ń sìn tí wọ́n bá ń sọ pé Allahu Akbar, Allah is the greatest, Allah yẹn ni, this is the Allah. Allah tẹ́ rí wọ́n ti ń sìn no be today tí wọ́n ti ń sìn Allah yìí. Òun náà fi ń sọ ọmọ wọn ní Abdullah, Allah yẹn ni. Mr. Adesina, Mr. Adesina, Kalẹ́ sà. ẹ káalẹ́ gbóhùn sókè. Ṣáfà ni Ẹ kalẹ́ sà. ṣé mùsùlùmí ni? Èmi ń ṣàfà àwẹ̀ bọ̀ mo láàfà kan lẹ́gbẹ̀ẹ́. Oní èmi ń ṣe mùsùlùmí Yorùbá lè mi. Ok. Yes sà, ẹ jọ̀ọ́ mo ní àfà kan lẹ́gbẹ̀ẹ́ tájọ wà. So àtijọ́ ń jiyàn ọ̀rọ̀ kan látọ̀sán. Mo ti ń join látàwọn nẹ́tíwọ́ọ̀kì ń yọ mí ni. So àfà yẹn ní bí ìbéèrè mẹ́ta kan tó fẹ́ bí ilé mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi dá wọn lóhùn ẹjọ́. Ok, ẹ gbé fún Nọ́mbà wà. Ṣé ń gbọ́ nọ́mbà wà mo ti sọ fún wọn lọ́sàn-án. Mo sọ pé gbogbo Muslim ló máa wọná. Wọ́n ní kò rí bẹ́ẹ̀ o, pé kò sí ni mo ló wà bẹ́ẹ̀, wọ́n ní kò rí bẹ́ẹ̀. So àfà yẹn ní ìbéèrè tó fẹ́ béèrè ẹjọ́ mo fẹ́ kẹ́ bá mi dá wọn lóhùn yà fẹ́ gbà. Ẹ kalẹ́ o. ẹ káalẹ́ àfà. Gbogbo mùsùlùmí ló máa wọná bó ṣe wà nù Quran àti hadith yín tó ṣàlàyé yékéyéké. Ẹ jọ̀ọ́ ṣé ẹ lè fún mi ní ẹ má bínú ṣé ẹ lè fún mi ní ẹ̀rí ibi tó wà nínú. àjọ máa kà ń bì náà ni ṣèbíṣẹ́ ní Quran lọ́wọ́ àbí ká gbé Quran jáde. Ẹ gbé Quran jáde. All right. A máa kọ́ lọ sí Suratu Maryam, Quran chapter 19. Okay. Quran chapter 19, Suratu Maryam. A máa kà láti 65 kó lè yé yín dáadáa. Ibi tá à ń lọ gangan náà ni. Ẹ má bínú. Mo wo fídíò kan tí àfa Jamiu tí ẹ gbé látọ́ ní kẹfẹ́ yẹn. Ẹ má gbé láti 65 yẹn, ẹ bá ń gbé láti òkè bóyá bí láti 60. Ẹ má gbé ọ̀rọ̀ yẹn bọ̀. Ẹ má bínú. Quran chapter 19, Suratu Maryam. Àfa ní ká bá wọn gbé láti 60 ibi tá a ti gbé fún Ustaz yẹn ó dáhùn pé bẹ́ẹ̀ yẹn ó ṣe kìíní jẹ. Ṣé ẹ ti yẹ̀wò ṣé 60 pé yín àbí? No, ẹ má gbé bọ̀ ẹ má kà bọ̀. Ṣé lọ́wọ́ ẹ̀kọ́ wà níbẹ̀? Ahmed baba bóyá kẹ́ lọ gbé láti 40. Ṣé lọ́wọ́ ẹ̀kọ́ wà níbẹ̀? Olówó Èkó. So that olówó ẹ̀kọ́ á lè bá mi translate ẹ̀ tí bá ń kà ní so. Okay. Kájọ máa kà kẹ́ máa wò. Ó ní as for those who repent, believe and do good fún àwọn tí wọ́n ronú púpọ̀. Ẹ gbé ẹ mọ̀ pé ibẹ̀ yẹn wọ́n ń sọ̀rọ̀ kan bọ̀ wọ́n ilá yẹn ibi tó ti bẹ̀rẹ̀ as so ẹ bá ń gbé láti kó tó dé 60 yẹn ká ó lè bá yé ẹ má bínú. Ẹ ó yẹ kẹ́ ẹ ti wo tẹ́ fẹ́ wò kalẹ̀ ibi tẹ́ bá ti fẹ́ kàn bẹ̀rẹ̀ sí ní kà láti 60 yẹn náà wọ́n ti rí nǹkan tí ò ní fẹ́ pé wọ́n lè fi ní kó yọ kúrò bẹ́ẹ̀. Ó yá ẹ máa kà bẹ́ẹ̀ ó yá ẹ máa kà bẹ́ẹ̀. Àwọn oníyọkúyọ. Ẹ má bínú. Àti gbé jáde ààrẹ ni. Ok, ṣé 60 yẹn náà lẹ́yìn ká àfáà sọ pé ibi tí gbogbo mùsùlùmí ti máa jóná pé 60 làwọn ti fẹ́ so olówó Èkó ní ká gbé láti 60 kó lè yí àwọn dáadáa. Ẹ máa gbé bọ̀ láti 60. Ṣé olówó Èkó wà ń bẹ̀? Olówó Èkó ó ní as for those who repent
fún àwọn tí wọ́n ti yí padà tí wọ́n ronú believe padà and do good. tí wọ́n gbàgbọ́ tó dẹ̀ ṣe dáadáa It is they who will be admitted into paradise, àwọn ni àwọn tí Allah máa kó sínú ọgbà àdẹ́ra never being denied any reward. kò ní ṣàì má san wọ́n lẹ́san dáadáa oore tí wọ́n They ṣe will be in the garden of eternity, wọ́n máa wà nínú ọgbà náà títí ayé promised in trust by the most compassionate to his servants. tí Allah ṣe ìlérí fún wa látò jẹ́ Surely aláàánú his jùlọ promise àwọn will ẹrú be rẹ̀ fulfilled. ẹdúró bẹ ó dẹ̀ ẹ máa má mú bínú ẹdúró ìlérí bẹ rẹ̀ ṣẹ ms baba Àti dúró ń bẹ̀ àwa ń bẹ̀. Kí lẹ fẹ́ sọ? Mo dá yín lóhùn, mo ti wà ń bẹ̀. ẹ wo nǹkan tó lọ ń sọ ní Allah nǹkan tá Allah sọ. jannatin adinilẹ tí wàá dà ọ̀la ìbàdàn obìnrin ni wọn tí mò ń sọ ni wípé that is ọlọ́run ní òun ṣe Allah wa tààlà ẹ̀hún náà ló ń jọ lọ́hùn òun sọ pé òun kọ́ ló ń jẹ́ lọ́hùn, kọ́ ló ń jẹ́ lọ́hùn, ó yàtọ̀. òun ń ṣe àdéhùn àlùjọ náà fún àwọn ẹrú rẹ̀ Allah náà ni mo ti gbọ́ Allah ó ṣe àdéhùn àlùjọ náà fún àwọn mo ti gbọ́ tẹ bá ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ ó ní òun ṣe àdéhùn àlùjọ náà fún àwọn ẹrú rẹ̀ àwọn wọlé ẹrú rẹ̀ that is àwa tá à ń sìn àwa lẹrú ẹ̀. Ẹ já máa ka kínní lọ àbí? Ṣé ká máa kà lọ? Bóyá kẹ máa kà lọ. Kò sọ pé òun kò sọ. Ibẹ̀ yẹn mo fi defend ẹ pé ẹ ṣe sùúrù Mr. Adesina àmì àfàjàre ẹ má bínú. Àwa ò sọ fún yín pé yín mùsùlùmí ò ní wọ àlùjọ náà. Nǹkan tá à ń sọ ni pé ẹ máa kọ́kọ́ jóná kẹ́ ẹ tó wọ àlùjọ náà. So ẹ jẹ́ ká máa kà níṣó. Ó ti yé yín. No. There they will never hear any idle talk. Àfà ẹ ṣe sùúrù àti ìkàgbé a ṣe ń kà lọ ní now. ọkùngbákùngbé kan ní ọgbà àlùjọ náà Only greetings of peace. wọ́n á kàn máa kíra wọn ní kíkí And there they will have their provisions morning and evening. ìgbésẹ̀ wọn á ní gbogbo nǹkan tí wọ́n nílò láàárọ̀ àti Wèrè làlàyé. That is paradise, ìyẹn nínú ọgbà àlùjọ náà which we will grant to whoever is default among our servants. Allah lóun máa fún ẹni tó bá gbọ́ràn nínú àwọn ẹrú òun Tẹ́ ń gbọ́, ẹ máa gbọ́ o, ẹ ti rí nǹkan tó sọ ń bí yìí o, ẹ ká tẹ̀síwájú. We only descend by the command of your Lord. ẹ kàn ṣe nípa àṣẹ tí Allah bá pa fún yín To him belongs whatever is before us òun ní gbogbo ló mọ gbogbo nǹkan tó dọ́dọ̀ and yín, whatever tó dá is yín, behind us and àti everything in nǹkan tó wà between. lẹ́yìn yín àti gbogbo nǹkan tó wà nínú And your Lord is never forgetful. Allah kò kí ń gbàgbé He is the Lord of the heavens and the earth Allah lóun ní olúwa ayé àti ọ̀run and everything in between. àti gbogbo nǹkan tó wà nínú rẹ̀ So worship him alone and be steadfast in his worship. ó ní kẹ́sìn òun kẹ́dúró sí ní sísìn tẹ̀sìn òun Do you know of anyone equal to him in his attributes? ó níṣẹ́ ìmọ̀ yẹn kan tó bá òun tó gba nínú ká ṣe nǹkan Yet some people ask mockingly, síbẹ̀ wọn kan béèrè níbèrè yẹ̀yẹ́ after I die, will I really be raised to life again? ṣé táwọn bá kú ṣé àwọn máa jí padà sáyé Do such people not remember that we created them before when they were nothing? Allah ní ṣé irú àwọn èèyàn bẹ́ẹ̀ gbàgbé bóun dá wọn gbà tí wọ́n jẹ́ nǹkan kan By your Lord, O prophets, nípa Allah rẹ̀ wọ Muhammadu we will surely gather them along with the devils dájúdájú àwọn máa kó wọn jọ pẹ̀lú ṣàìtàn and then set them around hell on their wọ́n á wá dá wọn kúnlẹ̀ nínú náà ẹdúró ẹ má bínú ó ti ẹjẹ àṣẹ sùúrù ẹjẹ àṣẹ sùúrù ṣe rí ihun tí èmi fẹ́ clear òun ni mo ti clear lókè yẹn kì í ṣe a lè jóná bẹ́ẹ̀ tí nígbà tẹ́ ń sọ̀rọ̀ lọ àfà mo fẹ́ kí ẹ fi ara balẹ̀ nígbà tẹ́ ka bì kan wípé Allah sọ pé ẹ ò ní jóná meanwhile ó explain ní process yẹn bí bẹ́ẹ̀ ṣe máa dálùjọ náà ní ká dákẹ́ ní ká má ka ìtókù ṣé tẹ́ bá ń ka Quran ṣe máa ń ka Quran láàbọ̀ ni tẹ́ bá fẹ́ ka Quran fún yẹn ṣé gbogbo bí ìkọlẹ̀ máa kà ni ibi ànọ́dá àìmọye àyà mi tún wà nù Quran gan tí Muhammadu sọ pé gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀ lóhùn so ẹ ká máa kà lọ. By your Lord, O prophet, we will surely gather them along with the devils dájú wọn máa kó wọn jọ pẹ̀lú ṣàìtàn and set them around hell on their knees. Mr. Badu sọ ìtìwá tẹ́lẹ̀. Then we will certainly begin by dragging out of every group the ones most defiant to the most compassionate. Allah ló wọn á bẹ̀rẹ̀ máa kó àwọn tí ó gbọ́ràn jọ òun ni aláàánú jùlọ
and we truly know best who is most deserving of burning in it. Allah wá sọ ń bí pé iná tí mò ń sọ yìí o, dájúdájú ọ̀pọ̀lọpọ̀ wọn mọ àwọn tó máa jóná nínú iná náà o. there is none of you who will not pass over it. aláàánú kò sí ẹnikẹ́ni tí ò ní kọjá nínú iná yẹn o. This is a decree your Lord must fulfill. èyí ni ìlérí tá a la ṣe tó dẹ̀ máa mú sí ìmúṣẹ. Then we will deliver those who were devout, aláàánú àwọn á kó àwọn tó gbọ́ràn yọ. leaving the wrongdoers there on their knees. àwọn á fi àwọn tí ò gbọ́ràn lẹ́ lórí ẹ máa gbọ́ nǹkan tó sọ bí ó ní òun máa kó àwọn tí ó gbọ́ràn àwọn tí ó ṣe tàlá yẹn òun máa kó wọn yọ. Ẹ wá lọ wò níbi 60 tẹ́ni ká ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan àáfà kẹ wá gbọ́ nǹkan tí ó sọ ń bẹ̀ torí mo ṣe sọ pé mo ṣe máàkì ibẹ̀ yẹn ṣé 60 ni àbí 60 kí n wo 60 yẹn náà. Only as for those who repent, believe and do good, it is they who will be admitted into paradise and never denied any reward. If it's divorce, they will be in the garden of eternity, promised and trust by the most compassionate to his servants. Surely his promise will be fulfilled. There, they will never hear any idle talk, only greetings of peace. And there, they will have their provisions among morning and evening. That is a paradise which will be granted to whoever is devout among your servants. Ẹ ti rí fún ẹni tó bá gbọ́ràn tó bá ṣe ti Allah. So àwọn tó bá wà devout ń bì tó wà devoted sí Allah ń bì òun ló tún wá sọ ní 72 yẹn pé we are going to deliver those who are devout ìyẹn ẹ̀yin tọ̀hún yẹn tó ṣàlàyé ń bẹ̀ yẹn wípé then we will deliver those who were devout. Ẹ ti rí leaving the wrongdoers there on their knees. Tó túmọ̀ sí pé gbogbo yẹn máa kọ́kọ́ jóná. Lẹ́yìn yẹn ó ṣẹ̀ṣẹ̀ máa wá gba ẹ̀yin tẹ́ fẹ́ wọ àlùjọ náà yẹn tó ti promise yín pé máa wọ àlùjọ náà ó ṣẹ̀ máa wá gbà yín là nǹkan tó túmọ̀ mọ́jú sọ tá a láṣọ nìyẹn. ok ẹ ṣe bet ihun tí ọlọ́run wí ń bẹ̀ yẹn kọ́ ni Allah tí ẹ̀ ń tí Allah ẹ máa àwọn èèyàn wà níbi tó ń gbọ́ wa tó bá dé nǹkan tí akàkọ́lá tú Allah ní kẹ́ máa lò ń bí ẹjọ́. Allah ihun tí Allah sọ nìyẹn kì í ṣe pé bóyá a máa kọ́kọ́ wọnú kì í ṣe pé àwọn kan wà tó ṣe pé ok. ṣé ẹ mọ bí tó di afárá Sàràtì Mr. Adesina afárá Sàràtì tán ní gbogbo ẹ̀dá ní ó gbà kọjá ló tó ń bẹ ní okùn tó ń yọ̀ bí ikùn tí iná wà lára rẹ̀ tó wà ní orí iná tá a máa gbà kọjá ṣé ẹ gbọ́n pa abẹ́ mọ̀ ń pa ẹ̀. mo mọ̀ ń pa ẹ̀. afárá Sàràtì yẹn ta ló máa là ń bẹ̀. àwa mùsùlùmí la máa là ń bẹ̀. ẹ̀yin kí ni ẹ̀yin mùsùlùmí. àwa mùsùlùmí bẹ́ẹ̀ ni àwa tá à ń ṣe Islam. good in tó ń sọ fún yín bẹ̀ yẹn ni pé níbi iná yẹn nínú iná yẹn gbogbo ẹ̀dá pátápátá ló máa láǹfààní àti débẹ̀ tí kálukú bá ti wá wà ń bẹ̀ Allah nìkan ló mọ tàwọn tiẹ̀ tó máa là kú mẹ́ lẹ́yìn tí kálukú bá ti bá rẹ̀ ń bẹ̀ mọ́ mi ń kún ṣebí ládùn àlẹ́ kàn yín ó bá nẹ́bí sọ̀rọ̀ ó wá ní kò fa ẹ farabalẹ̀. no bẹ́ẹ̀ kọ́ lórí. a ní kẹ́ ẹ farabalẹ̀ ṣé gbogbo ala máa pàdé ní afárá Sàràtì àbí. mo ń gbọ́ yín. ṣé gbogbo ala máa pàdé ní afárá Sàràtì àbí. gbogbo wa ni. afárá Sàràtì yẹn iná ni àbínọ́kọ́ ẹ farabalẹ̀ iná ni àbínọ́kọ́. ẹ̀yìn afárá Sàràtì yẹn iná ló wà lábẹ́ rẹ̀ léyìí tó ṣe pé gbogbo àwọn tó bá jọmọ náà. ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀. iná ni mo ń gbọ́ yín mo ń gbọ́ yín. iná ló wà lábẹ́ ẹ̀kọ́ bí wọ́n ṣe explain ní afárá Sàràtì yẹn ṣé ẹnìkan lè là ń bẹ̀ lọ ni àwọn kan máa wà jẹ́ náà kan máa wọ náà so wá ní afárá Sàràtì yẹn iná ni tí kálukú máa débẹ̀ tó máa gbàbẹ̀ kọjá wá fún anfàsì kan tó sọ pé tọ àwọn kan ò ní débẹ̀ àbí wọn ò ní gbàbẹ̀ kọjá tán ní wọnú náà yẹn kọjá kan fún ẹ̀yin yẹn là ń bí kò ní ìdí ẹjọ́. èmi náà òjò àmọ́ tẹ́ bá ní káwọ́ tó mọ afárá ihun tó bá pè ní afárá that is ihun tá a máa rí kọjá ni kì í ṣe ná okùn tí gbogbo á máa gbà. iná fi dá náà yẹn kí iná fi dá wọ́n ní nǹkan iná kálukú yín lẹ máa pàdé mẹ vas tó explain ní afárá Sàràtì gẹ́gẹ́ nìyẹn ó ní gbogbo yín lẹ máa pàdé ńbẹ gbogbo yín lẹ máa bára yín ńbẹ àóyè báyìí tẹ́ bá ti wá wà ńbẹ tán even tẹ́ nìkan la máa ta láàmú ṣẹ̀ wá là kọjá ní ẹ̀ so smith. Ọlọ́run sọ nínú sólátù. Allah ló sọ̀rọ̀ ní Quran kì í ṣe Ọlọ́run ẹjọ́. àní àná tẹ́ bá ti gbà àná ṣe so ní ìsinmi àyè sìn gbogbo abẹ ìjà fún ẹsìn ní
kọjá tí wọ́n lè gbé ẹ máa gbá bí náà yẹn kọjá o. àlá nìkan ni mo mẹni tí mo máa là ń bẹ̀ ẹ̀yin àwọn tí wọ́n bá bẹ̀rù ní tán páyẹ̀mí àlá náà ṣé ìdáyìn gbìyànjú àti sọ́ọ̀sì ni pé àní wọnú lẹ́yìn àbá àní kọjá ń bẹ̀ kí lè ń try láti sọ tábà ní àbá òkè tó ti ẹ̀ lé ìdáfara yẹn wọ́n ní ilé ní gbogbo alẹ́ ti máa tẹ́lẹ̀ tó ó sì bẹ̀. fún ẹ̀sìn rẹ̀ fún ambassador kan tó sọ pé tó ẹ̀yin kan ò tẹ̀lé bíbí iná yẹn rárá ẹ̀ kàn máa disappear ni so ẹ̀ kàn fún ambassador yẹn kò nídìí anything. èmi ń sọ pé ẹ gbọ́ Yorùbá tèmi yé ni mò ń sọ pé a lè wọná a lè kó síná yẹn okùn yẹn la fi máa mọ ẹni ṣe mọ̀ pé ní ilẹ̀ Nàìjíríà náà tí àwọn kan bá fẹ́ ní kọ́ tó bá ń ṣe training wọ́n á ní kọ́ gun okùn kan kọjá tí ìṣó máa wà lábẹ́ so ẹni tó bá ti lè kọjá ó ti kọjá nìyẹn ìṣó kò possible kí ìṣó gun lẹ́sẹ̀ bẹ̀tẹ̀ ẹni tí ó bá yọ ìṣó yẹn máa gun lẹ́sẹ̀ bẹ́ẹ̀ náà ni afárá Sàláàtì yẹn náà. ms ẹgbẹ́ àdìsí jáde ms ṣẹ́gẹ́ tẹ́ àkọ́dé máa kàn mọ́ sọ̀rọ̀ láìpẹ́ ok ọpọlọ tí ilẹ̀ ìfẹ́ máa fi ṣiṣẹ́ kò sí evidence kò sẹ́ni tì lẹ́yìn ọpọlọ tí nìkan kan fún yín ládìsí ànábì gbà yẹn. àwọn muslim máa ń ní evidence ni wọn kí ní evidence. ṣẹ́gi ẹjọ́ gbogbo alágbọ́n Quran sí okùn kankan tí ms ẹjọ́. ẹ̀yẹ kásáré ka hadith yẹn Sahih Bukhari volume 1 book 12 volume 1 ẹjọ́ ṣẹ́gi jẹ́ kí n sọ̀rọ̀ nípa àdìsí yẹn. volume 1 book 12 ṣẹ́yìn lẹ́kọ́ ni book 12 irọ́ pọ̀ nù àdìsí torí ẹ̀ ní ó jẹ́ kẹ́ máa sọ pé ẹ̀yin mùsùlùmí ẹ̀yin lẹ fọ́ ní jù lágbàáyé àdìsí tó bá ṣe dáadáa kò sí rọ́ ń bẹ̀ èyí tó bá tàkì rí Islam irọ́ pọ̀ ń bẹ̀ mi ò mọrú àwọn èèyàn báyìí ẹ jẹ́ lọ gbé jẹ́ fórí ẹ̀yin kọ́ lẹ ní Islam àwọn tó ní Islam ṣàlàyé nǹkan síbẹ̀ wá rí pé kò bọ̀pọ̀ lọ mu ẹ wá ń sọ pé rọ́pọ̀ ń bẹ̀ ẹ̀yin ní kẹ́ ẹ lọ kúrò ń bẹ̀ torí àwọn tó ní Islam sọ pé kò rí bẹ́ẹ̀ ẹ má dààmú ra yín ẹ̀yin lẹ ń stress ara yín àfà Ọlọ́run Olódùmarè tó dá wa ò lẹ́sìn ẹ jẹ́ ká kà fún yín kó lè yé yín. ẹ máa gbọ́ sọ́dọ̀wé kó wà ń bẹ̀. ẹ dákun àlàyé ọ̀rọ̀ là ń ṣe fúnra wa pa nídìí ìwà àdìtì ló máa ṣàlàyé yín kọ́ lè fẹ́ ṣàlàyé náà sọ́mọ Lárúbáwá ni. àfọ ẹ má sọ fún wa pé Odùduwà ilẹ̀ Lárúbáwá ló ti wá kí ni gbogbo ọwọ́ yìí. ojú àṣẹ máa wá lájú ilẹ̀ Lárúbáwá ibo la gbolé Odùduwà ilẹ̀ Lárúbáwá mi ì ṣe gbọ́ nǹkan tó ń sọ ibo la gbolé èdè wọlé Odùduwà sọ ó yẹ mú sí ara yín so olówó èkó ṣe wà ń bẹ̀. ó ní narrated by Abu Hurairah. Abu Hurairah ṣàlàyé pé the people said àwọn èèyàn wí pé oh Allah apostle Allah Muhammadu òjíṣẹ́ Allah that we see our Lord on the day of resurrection. wọ́n ní sọ́wọ́n máa rí Allah tó bá di ọjọ́ ìdájọ́ ọjọ́ àdínì. He replied, wọ́n lé sí pé do you have any doubt in seeing the full moon on a clear night? ó ní ṣé wọ́n ní iyèméjì pé tó bá di lálẹ́ kúrúkúrú ǹjẹ́ kọ́ ṣùpá. They replied no. wọ́n fún lé sí pé rárá. Oh Allah apostle, he said, Muhammadu òjíṣẹ́ Allah wí pé do you have any doubt in seeing the sun when there are no clouds? ṣé ní iyèméjì pé kúrúkúrú ǹjẹ́ kẹ́ rí òun náà. They replied no. wọ́n fún lé sí pé rárá. He said, ó wí pé you will see Allah your Lord in the same way. ẹ máa rí Allah lọ́nà kan náà bákan náà. On the day of resurrection, tó bá di ọjọ́ ìdájọ́ ọjọ́ àdínì. people will be gathered àwọn èèyàn máa kóra jọ. and he will order the people to follow what they used to worship. a wá pa àwọn èèyàn láṣẹ kí wọ́n tẹ̀lé nǹkan tí wọ́n bá ń sìn. So some of them will follow the sun, àwọn kan máa tẹ̀lé òrùn. some will follow the moon, àwọn kan máa tẹ̀lé òṣùpá. and some will follow other deities. àwọn kan máa tẹ̀lé nǹkan míì tí wọ́n jọ́sìn fún. And only this nation, Muslims, will be left with its hypocrites. Allah ló wọn wá fi àwọn Muslim lẹ́ẹ̀bẹ̀ pẹ̀lú àbòsí wọn alábòsí lẹ́wọ̀n Muslim. Allah will come to them and say, Allah wá bá àwọn Muslim á wí pé I am your Lord. òun ni Allah wọn o. They will say, àwọn Muslim á máa wí pé we shall stay in this place till our Lord comes to us. àwọn á dúró síbi tí Allah wọn fi máa dé o. And when our Lord will come, we will recognize him. torí tí Allah bá dé àwọn máa dá Allah mọ̀. Then Allah will come to them again and say, ìwọ yóò jẹ́ jẹ́ Allah ó níwo méjì ó lọ́wọ́ ọ̀tún ó lẹ́sẹ̀ kan. I am your Lord. tá Allah bá dé àmàdàmà Allah bá dé ó bá ní òun ló Allah yín sẹ́. They will say, àwọn Muslim bá ní ìwọ làlá. You are our Lord. ìwọ làlá tó bó ṣe rí. Then Allah will come them. Allah bá pè fún wọn. Allah will call them. Allah bá pè fún wọn. And as Sirat, a bridge will be laid across hell. Allah bá pe afárá Sirati yóò bá dìde láti inú náà ó bá lọ sí àlùjọ náà. And I, Muhammad, shall be the first amongst the apostles to cross it with my followers. Muhammadu òjíṣẹ́ Allah ló máa jẹ́ ní àkọ́kọ́ tó máa gorí afárá náà. Nobody except the apostles will then be able to speak. kò ní sẹ́nikẹ́ni tó máa sọ̀rọ̀ àyàfi Muhammadu òjíṣẹ́ Allah. And then they will be saying then, àwa máa wí pé nígbà náà.
Oh Allah, save us! Oh Allah, save us! aláṣàánú mi jìyà ipò iná ipò má jẹ́ kú báyìí Muhammadu wa ń ké ó jóná iná ń jó wá ń There já will be lantana. hooks like the thorns of Satan in hell. irin kan wà tó ń jẹ́ irin sàádà nínú náà yìí. Have you seen the thorns of Satan? ṣé ẹ ti rí bí irin ṣe tó irin sàádà The yìí? people said yes. àwọn mùsùlùmí níbẹ̀ ni àwọn ti rí rí. He said, ó wí pé these hooks will be like the thorns of Satan, but nobody except Allah knows their greatness in size. irin tó dàbí irin sàádà kò sẹ́ni tó mọ bó ṣe nípọn sí àyàfi Allah ló mọ̀. This will entangle the people according to their deeds. irin ni ó máa wọ inú àwọn mùsùlùmí á jáde dì wọn bẹ́ẹ̀ ṣe wọn bá ṣe tó. Some of them will fall and stay in hell forever. àwọn kan á jábọ́ wọn wà nínú títí ayérayé. Others will receive punishment, àwọn kan á gba ìjìyà torn into small pieces, orí wọn á fọ́ká sí wẹ́wẹ́. and will get out of hell. àwọn ẹ̀ṣẹ̀ bọ́ta kúrò nínú. Till when Allah intends mercy on whomever He likes among the people of hell, Allah fi máa ṣíjú àánú wo àwọn tó máa ṣíjú àánú wò nínú náà. He will order the angels Allah máa ń pàṣẹ fún àwọn màláíkà to take out of hell wọ́n mú jáde láti inú náà. those who worshipped none but Allah alone. àwọn tí wọ́n jọ́sìn fún Allah nìkan àwọn muslim kí màláíkà mú wọn jáde kúrò nínú. The angels will take them out by recognizing them from the traces of prostrations. màláíkà máa mú wọn jáde kúrò nínú náà pẹ̀lú àmì ìdánimọ̀ wájú But orí wọn. Allah has forbidden the hellfire to eat away those traces. torí Allah ti ṣe ibi iná ní ìwọ̀ pé kò gbọdọ̀ jó bí dúdú wájú orí wọn yẹn. So the Muslims will come out of the fire. They will àwọn come out muslim á wá of the jáde fire. kúrò nínú náà pẹ̀lú bánsá It will hit away from the whole of human body, iná máa ti jó gbogbo ara àwọn muslim á ti jáyé wọn bàjẹ́. except the marks of the prostrations. àyàfi àmì dúdú wájú orí wọn nìkan ni náà ò ní At jó. that time, tó bá di àkókò náà they will come out of the fire àwọn muslim á wá jáde kúrò nínú náà as mere pẹ̀lú skeletons. bánsá egungun ẹran. muslim jóná ń bẹ̀rẹ̀ wọ́n jóná ń bẹ̀rẹ̀. Wọ́n lè sọ̀rọ̀ báyìí sórí nǹkan tá a kà yìí àwa kọ́ la kọ́ ustaz yín náà ẹ̀rí tó wá bíi tó ṣàlàyé tó ní irọ́ kò lè jẹ́ bẹ́ẹ̀ kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀ torí tẹ bá ti rí pé kíní yẹn ò bọ́pọlọ mu ẹ máa sọ pé kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀ kíní yẹn ò rí irọ́ ni irọ́ kò kí ṣe irọ́ òdodo ni o ẹ máa wọ náà. mo ti tẹ irun tẹ sọ mo ti gbọ́ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà la máa kọ́kọ́ jóná bẹ́ẹ̀ Ọlọ́run sọ nínú Suratul Kafirun pé Allah, lakum Allah. dinukum ok Allah sọ nínú Suratul Kafirun pé lakum dinukum waliyadin. ṣe ẹ mọ sábàbù nùsùlù ọ̀rọ̀ tẹ sọ yẹn ṣe ẹ mọ sábàbù nùsùlù ṣe mọ nǹkan tó ṣẹlẹ̀ tá Allah fi sọ pé lakum dinukum waliyadin Allah kò fi sọ bẹ́ẹ̀ o. Lókè kí ló ṣẹlẹ̀? Toró ní sábàbù nùsùlù ni mo ṣe ń sọ fún yín pé ó yẹ kẹ́ ẹ tí ó kọ́ mọ kí wàá ní sábàbù nùsùlù. ṣe mọ̀ pé sábàbù nùsùlù tán ẹ mọ̀ pé ẹ̀yin náà sọ pé gbogbo ṣe mọ̀ pé tó bá sọ ìtàn fún yàn ó fẹ́ fi kọ́ yàn lẹ́kọ̀ọ́ ni so pé nǹkan tó rí tó bá wáyé bẹ́ẹ̀ ká lè mọ̀ pé kì í ṣe ń ṣe kí ni yún tí a máa lò fún náà nìyẹn pé Yorùbá ẹ mọ̀ pé inú Yorùbá náà a ní òwe táwọn á sọ pé òwe Yorùbá kó sì sọ pé kíní kan so bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Al-Qur'anu náà sọ so ẹ̀sìn kéèyàn oníkálukú ẹ tí dàmí lóhùn ẹ ṣe sùúrù ẹ sọ pé ẹ ṣe sùúrù sẹ ọ̀rọ̀ ti Mọ́kà. a ní kẹ́ ẹ ṣe sùúrù Mr. Adesina ẹ sọ wípé kóníkálukú ṣe ẹ̀sìn ẹ̀ mo wá sọ pé ṣe ẹ mọ̀ nǹkan tó bí àyà yẹn lẹ́yìn ìgbà yẹn ṣe tún mọ̀ nǹkan tí Muhammadu tún sọ lẹ́yìn àyà yẹn àmì ẹ má bínú jàre àfà ṣe ẹ mọ̀ nǹkan tó bí àyà yẹn. mo wà pẹ̀lú yín. nǹkan tó bí àyà yẹn ni pé wọ́n lọ bá Muhammadu pé ó da nǹkan tá à ń ṣe yìí àwọn ará Mẹ́kà ló lọ bá Muhammadu kò kì í ṣàwa àwọn ará Mẹ́kà wá lọ bá Muhammadu pé nǹkan tá à ń ṣe yìí ó da ó tọ́ pé ká wá máa bẹ́ẹ̀ bọ ṣìgìdì Allah nìkan ó da. ní Muhammadu sọ̀rọ̀ kan kí ló sọ. òun mo ṣàlàyé fún sábàbù nùzú yẹn mo sọ fún yín yìí wọ́n wá ń sọ fún àwọn ará Mẹ́kà wá sọ fún Muhammadu pé ó da wá ṣe nǹkan táwa ń ṣe tọ̀dọ̀ tiwa yìí wá ṣe fọ́dún kan tó bá ṣe fọ́dún kan àwa náà tó bá di ọdún kejì tó bá tẹ̀lé àwa náà máa wá bẹ́ẹ̀ bọ ṣìgìdì Allah ní ọdún tó bá tẹ̀lé wọ́n sọ bẹ́ẹ̀ fún wọn Muhammadu wá ní irọ́ lálálálálá lakum dinukum wọ́n wá ní kúlíyà ayyuhal kafirun mo gbé ẹ̀yin tí ẹ gbàgbọ́ yìí ṣé ń gbọ́ àbẹ́ gbọ́ lahabudu montabunut wàlà antun abdulnama abdo fi sọ àyà yẹn kalẹ̀ pé lakum dinukum waliyadin ẹ máa sin tọ̀dọ̀ tí yín kémi náà máa sin tọ̀dọ̀ tèmi mi ò wá ní sin tọ̀dọ̀ tí yín fọ́dún kan ẹ̀yin ló dẹ̀ ní sin tọ̀dọ̀ tèmi fọ́dún kan nǹkan tó bí àyà yẹn nìyẹn so ẹ máa lo scope yẹn fún wa ojú ti là lẹ́yìn ìgbà yẹn gbà tí Muhammadu nágbára nǹkan tó tẹ̀tù sọ ní pé ẹ pa gbogbo àwọn tí ó bá ti ṣe Islam ẹ gbógun ti wọn ṣe rí pé Allah àti Muhammadu ṣe rí pé wọn mọ̀ nǹkan tó ń ṣe wọn tó ti yé yín báyẹn. ṣe mọ̀ pé òun náà ló wá ń ṣẹlẹ̀ sí ẹ̀yin náà ní ìsìn ẹ mọ̀ pé iná ti gbógun tàwa náà báyìí. Gbógun ti nǹkan tó wà ní ìwé yín là ń kà ebi tẹ̀sí rí dà lọ́wọ́ wa ṣebí ìwé yín là ń kà jáde nǹkan tó wà ní ìwé yín tẹ́yìn ò mọ̀ làwa ń sọ fún yín báwa sí wọn.
ó ti yé yín nǹkan tó wà àti kúrò lórí yẹn so ó yá ẹ̀yin èèyàn àáfà ti mọ̀ pé àwọn máa jóná ẹlẹ́ẹ̀kejì ní ṣìgìdì mẹ́ka yẹn lẹ fẹ́ sọ̀rọ̀ padà. ms baba. ẹ kalẹ̀ o èmi ti wà lẹ́nu kí ní tẹ́lẹ̀ kó dé. yes sir ṣe ń gbọ́ mi sir. ẹ máa dá yín lóhùn di criterion àáfà mo ń gbọ́ yín. àáfà mo ń gbọ́ yín. msf àfà yẹn lè àfà yẹn ò ní level jàre àwọn àfà tó a máa wèrè ni wọn kọ́kọ́ dọmọlé kéwú náà mọ jàre ẹ kó wèrè kó fi jàre àwọn àfà yẹn eléyìí àwọn àfà yẹn ò ní level. ṣe rí ẹ̀sìn Islam ẹ̀sìn yẹn fún àwọn tí ó lè dá ronú ni ẹni tó bá lè dá ronú máa jókòó pé báwo tiẹ̀ ni Allah ṣe máa sọ pé ẹ fẹ́ kó wa wà àlùjọ náà ẹ wá sọ pé máa kọ́kọ́ gbanú náà kọjá ó yẹ kán lè question ara wọn pé ṣé Allah ìgàn ṣó wà òkè irú ọ̀n gbogbo kínní kò sí náà kò sálùjọ náà wọn kàn kó wọn gbé yín mọ́ra ni wọn fi yín ẹkàn àwọn lárúbáwá gbé yín gógó ni kẹ́ ẹ lè máa tún lu wọn ṣe ni wọn white wash brain yín ni ó máa ṣe. oníjìbìtì lọ́wọ́ náà gbàdéyàn ò ní iṣẹ́ kílẹ̀ expect báwo lọ́mọlé kí ó ṣe fẹ́ mú wá ṣé tẹ́ bá bá gbogbo ẹ̀jẹ̀ nìsín báwo lọ́mọlé kí ó ṣe fẹ́ mú wá oúnjẹ ẹ̀mọ́ gbóní jìbìtì náà bíbù. ẹ má má jẹ́ kí Bọ́ládé Ṣínà má má jẹ́ kí àáfà ayọ̀dà sí yín lálẹ́ iná ti ń jó àáfà lára iná gbé iná kẹ̀. ẹ kalẹ̀ ká continue pẹ̀lú nǹkan táwọn. já máa fọpọlọ twist àwọn tó ń ní nǹkan wọn ò tú straight ẹ yóò máa lọ gbọ́n òsì ẹ máa lọ gbọ́n òsì ọgbọ́n tí ò correct ẹ sá máa sọ̀tàn wèrè táàrí inú. so the criterion ẹ lè gbóhùn sókè báyìí. so gẹ́gẹ́ bá yín sọ lẹ́ẹ̀kan network yẹn ló bá gbé jẹjà rẹ̀ so ẹ ṣàlàyé nǹkan kan lẹ́ẹ̀kan ibẹ̀ ni mo fẹ́ ká ti continue padà. mo gbọ́ yín mi ò tẹ́ àti bá àwọn èèyàn sọ̀rọ̀ lẹ́yìn ìfẹ́ lọ so ewu la sọ̀rọ̀ wájú. mo understand so lórí pé òòṣà tó ń bọ nídìílé mi ṣé mi rí ọlọ́run ló bá a sọ̀rọ̀ pé ká fún òòṣà yẹn lẹ̀ pé ṣọlọ́run kan èmi ti gbọ́ tọ́lọ́run kan bá àyàn kan sọ̀rọ̀ pé òòṣà táwọn bọ́ nídìílé yìí kò dáa o pé ká filẹ̀ bóyá Ògún ni o bóyá kan ni o bóyá Ọya ni o so ibẹ̀ la bá ọ̀rọ̀ yẹn délẹ̀ kan. àti mo rò bá ti yanjú yẹn àti jẹ́ kó yé yín pé nǹkan tó ń ṣe nílé oníkálukú kò séèyàn kan tó pè lọ́lọ́run ẹ̀yin lẹ ń pe Allah lọ́lọ́run àwa Yorùbá ti mọ Ọlọ́run Olódùmarè àdìẹ kò jẹ́ séèyàn kan tó pe Ògún lọ́lọ́run kò séèyàn kan tó pe Ṣàngó lọ́lọ́run so ẹ̀yin lẹ ń mix ẹ̀ papọ̀ ẹ̀yin lẹ pa Allah lọ́lọ́run meanwhile this Allah ṣìgìdì lásán ni ó ti yé yín so ẹ yẹ ká mọ̀ nǹkan mìíràn fẹ́ sọ tẹ bá fẹ́ mọ̀ bóyá ṣìgìdì làlá yẹn ni kẹ́ ẹ sọ. so no ẹ ti quote àwọn kankan lẹ́ẹ̀kan ọ̀dọ́ gbogbo nǹkan tẹ́ quote lẹ́ẹ̀kan yẹn ẹ ló ṣe wà pẹ̀lú mi gbogbo nǹkan tẹ́ quote lẹ́ẹ̀kan yẹn orí the last statement yẹn náà la padà forí ẹ̀ tì sí pé ṣìgìdì làlá ọ̀dọ́ ẹ padà fún mi lẹ́rìí ẹnu Kùránì ẹ̀kan ní ẹ̀kan mú àfa àtọwá àbí ok mo play video kan fún yín àbí ṣé mo play video fún. ẹ̀kan play video yẹn. gbogbo nǹkan tó ń sọnù video yẹn wà nù Kùránì mi ìfẹ́ stress ara mi Kùránì sọ pé Allah lójú Kùránì sọ pé Allah ní ọwọ́ méjì Kùránì sọ pé Allah ní ẹsẹ̀ so àdìtì dẹ̀ sọ pé ọwọ́ Allah méjèèjì ó wà lọ́wọ́ ọ̀tún ṣe understand so adẹ̀gbé ṣìgìdì yẹn jáde fún yín níbi kẹ́ rí ṣìgìdì Allah pẹ̀lú ọwọ́ ẹ̀ méjèèjì lọ́wọ́ ọ̀tún so tẹ́ bá fẹ́ mọ̀ bóyá òdodo ni àbí irọ́ bá a ṣe máa béèrè ni kí ni Allah wo ni ṣebí kí Islam tó bẹ̀rẹ̀ ni wọ́n ti ń sin Allah bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. so bàbí kí lọ́dẹ̀ kí Islam tó bẹ̀rẹ̀ kí ni wọ́n ti ń sìn tẹ́lẹ̀ kí náà máa ń sìn ní ilẹ̀ Lárúbáwá kí Islam tó bẹ̀rẹ̀. òòṣà ni. so ṣìgìdì kò ṣòṣà èèyàn ló ń dòṣà nílẹ̀ Yorùbá kẹ́ mọ̀ yàtọ̀ èèyàn òòṣà àti ṣìgìdì ni wọ́n ń sìn so ṣìgìdì ni àwọn bàbá ńlá kù bàbá Muhammadu sìn ṣìgìdì bíi Allah àti Almanat ó pọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ títí kan Allah ló lórí wọn Allah yẹn dẹ̀ bí ọmọ mẹ́ta. kí ló wá gbógun tí wọ́n fún o. nǹkan tó gbógun tí wọ́n fún ni pé kí wọ́n mú kí wọ́n má pa nǹkan kan mí pọ̀ mọ́ Allah nǹkan tẹ́yìn mùsùlùmí ṣìgìdì Allah tí wọ́n ti ń sìn yẹn ṣìgìdì Allah tí wọ́n ti ń sìn yẹn tó ní ọwọ́ ọ̀tún méjì yẹn wọ́n ń sin ṣìgìdì yẹn along with other deities wọ́n pọ̀ 360 Allah Almanat Al-Uzza wọ́n sin oríṣiríṣi mọ́ ó ti yé yín so nǹkan tó gbó tó ń wá sọ tó fẹ́ gbalẹ̀ ni pé ó ní kó má pa nǹkan kan mí pọ̀ mọ́ Allah kó jẹ́ Allah nìkan la ilaha illa Allah kó jẹ́ Allah nìkan kó jẹ́ gbà pé kó jẹ́ tó wá gbà pé òun Muhammadu òun ni òjíṣẹ́ Allah nǹkan tó gbógun tí wọ́n fún nìyẹn kó jẹ́ gbalẹ̀. àṣà ẹ ló ṣe ń gbọ́ mi. mo ń gbọ́ yín gidi gan. gbogbo nǹkan tá a bá ń sọ
ẹ jẹ́ ká máa mú ẹ̀rí ẹ̀ wá. Quran láti A to Z. ṣé kí n fún yín lẹ́rìí ẹ̀. Èmi ẹ jẹ́ ń bọ̀ ẹ jẹ́ ń délẹ̀. kì í stress ara wa ń bì ṣe kí n fún yín lẹ́rìí ẹ̀. Nínú Quran. Pé ẹ̀rí wo lẹ fẹ́. Pé sí gidi òun ni Ọlọ́run rán ànábì wá bọ̀. Torí Ọlọ́run sọ̀rọ̀ kan Ọlọ́run ní láńtàrá ní kò sẹ́ni bọ́dì tó lè rí. Ẹ má dààmú náà yá mo sọ fún yín láìmọye ìgbà bá aláwọ̀ kì í ṣe Ọlọ́run. Anybody ò lè rí. ẹ jẹ́ ká ti bí kó lè yé yín. Kí Islam tó bẹ̀rẹ̀ wọ́n ti ń lọ sí hajj àbí wọ́n ti máa lọ hajj. Wọ́n ti ń ṣe hajj náà. Wọ́n ti ń tawaf kí Islam tó bẹ̀rẹ̀ àbí wọ́n ti máa tawaf. Kí náà ń sìn bẹ́ẹ̀. Nǹkan tí bá ń bí ní kẹ́ ẹ dáhùn sà. Wọ́n ti ń ṣe bẹ́ẹ̀. Wọ́n ti ń sàfà àti mọ́rúwà kí Islam tó bẹ̀rẹ̀ àbí wọ́n ti máa sàfà àti mọ́rúwà. Ta náà ń ṣe é fún. Nǹkan tí bá bí ní kẹ́ ẹ dáhùn sà. Wọ́n náà ti ń ṣe é. Wọ́n ti ń ṣe now. Wọ́n Allah ti exist kí Islam tó bẹ̀rẹ̀ àbí wọ́n ti máa sin Allah kí Islam tó bẹ̀rẹ̀. Wọ́n ti ń sin Allah. Ṣìgìdì náà ń sìn kí Islam tó bẹ̀rẹ̀ àbí ṣìgìdì. Islam dẹ̀ ti ẹ má wọrí ẹ farabalẹ̀ sà Islam ti bẹ̀rẹ̀ kó sẹ́sì mọ́ bí kí Islam tó bẹ̀rẹ̀. Wọ́n sì ṣìgìdì kí Islam tó bẹ̀rẹ̀ àbí wọ́n máa sin ṣìgìdì kí Islam tó bẹ̀rẹ̀. Wrong question. Kò fẹ́ nǹkan kan ju wrong answer lọ. Ẹ jẹ́ bóyá ká ẹ má lo wọ́ọ̀dù pé kí Islam tó bẹ̀rẹ̀. Kó lè yé yín mú ní láti lo kí Islam tó bẹ̀rẹ̀ àbí ẹ fẹ́ sọ fún mi pé Islam ti bẹ̀rẹ̀ ó dà ìgbà wo Islam bẹ̀rẹ̀ ta ni mùsùlùmí àkọ́kọ́. Ẹ ṣe Islam ti bẹ̀rẹ̀ láti jọ́ tí Ọlọ́run ti dá ayé. Ó yẹ fún wa lẹ́rìí nǹkan tẹ́ sọ yẹn. Ẹ ṣe Ànábì Adam alayhi salatu wa salam. Adam mùsùlùmí ni ẹ fún wa lẹ́rìí. Ẹ ṣe ẹ fún mi tán yẹn. Ọ̀dọ̀ bá ti gbẹ́rù yẹn jáde ẹ ṣe. Ẹ̀yin yẹn wá àwọn ìdí tá a fi máa ń sọ fún yín pé Islam irọ́ lásán ni Quran irọ́ lásán ni Allah òfútù fẹ́tẹ̀ ni òfégè ẹ farabalẹ̀ èmi máa bá yín gbé Quran verse wà níbi tí Muhammadu sì jẹ́ mùsùlùmí àkọ́kọ́ ení ẹlẹ́ẹ̀kejì but kí n tó lọ síbẹ̀ kásáré yanjú bíi ṣé ńgbà sọ pé indeed Allah chose Adam ẹjọ́ ṣé Adam ṣé ó sin Allah ni. Ó sin ni tí ò bá sin kò ní choose. Ṣé ó sin ok ẹ yẹ ká lọ gbé wá ẹ̀yin yan wa outside Islamic tradition ẹ̀yin tẹ́ bá ní ChatGPT náà lè tẹ́ sí kí n gbé outside Islamic tradition. Bẹ́ẹ̀ ni ṣé àkótí Quran fún yẹn wá ló fẹ́ mú nǹkan míì wá. ẹ máa wo bàbá ìṣá bóyá kíní yẹn ò yé yín ẹ kí n ṣàlàyé fún yín kí Islam tó bẹ̀rẹ̀ kí wọ́n tó kọ Quran ní ìtàn Adam ti wà nínú ìwé kan ó ti wà nínú Torah àti Injil bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Inú ìwé wo. Ó ti wà nínú Torah àti Gospel bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ibo wá ní Torah àti Gospel yẹn wà. Inú ibẹ̀ nǹkan la ti fẹ́ lọ wò báyìí torí pé ẹ̀yin sọ wípé Adam ẹ sọ pé mùsùlùmí ni àwa fẹ́ mú jáde fún yín wípé irọ́ ni Quran irọ́ ni Allah wípé gbogbo Quran ni wọ́n kọ́ ni ẹ ṣe sùúrù kó lè yé yín. Torah tẹ̀yin sọ yẹn. Ẹ farabalẹ̀ ẹ má sọ pé Torah tẹ̀yin sọ ẹ farabalẹ̀ ẹ má parọ́ ẹ farabalẹ̀ ẹ jọ. Ẹ mú bọ́ ààrẹ jẹ́ ẹja wo. So mo fẹ́ gbé jáde ńsìn. Outside Islamic tradition. Ẹ̀yin èèyàn ẹ lè tẹ́ síbẹ̀ fúnra yín. Outside Islamic tradition, did Adam worship Allah? Go. Ẹ̀yin pípù kí n bẹ̀rù Ọlọ́run ara wàhálà. Ẹ̀yin lẹ̀ ní bẹ̀rù Ọlọ́run. Wọ́n ní outside Islamic tradition. Outside Islamic tradition, did Adam worship Allah? Short answer, the answer is no. Outside Islamic tradition, there is no historical or religious source that says Adam worshipped Allah. So Adam kò worship Allah. Nǹkan tó wà nù Quran yẹn àfà irọ́ ni. Ṣé rí èmi náà sì ṣe ló dàbí pé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ yìí Mr. Criterion. Irọ́ ni òfútù fẹ́ tẹ ní irọ́ ni. Ó dáa okay Mr. Criterion ẹ ṣe sùúrù Mr. Criterion ẹ ṣe sùúrù Awólọ́wọ̀ ọmọ bo ni Awólọ́wọ̀. Èmi ò mọ ibi tá Awólọ́wọ̀ lẹ̀ story nìyẹn. Mo fẹ́ ṣàlàyé fún yín ṣebí story náà ni ìtàn Adam ẹ jẹ́ sọ pé story. Ìyẹn ò jẹ́ ẹ̀kọ́ mi. Ó kàn yín ẹ mọ nǹkan àwa fẹ́ try láti get sanity yín back ni tó bá possible tó bá dé possible a máa fi yín lẹ̀kùn sí tó kàn wá àwọn tá à ń bá sọ̀rọ̀ ọ̀rọ̀ wa ti yé wọn. Ìbéèrè mi tí mò ń bí ni pé Abraham Awólọ́wọ̀ ṣé ọmọ Yorùbá ni àbọ̀ ọmọ bo ni. Àníyàn ò kàn mí sẹ̀. Bí nǹkan tí n bá bí ni kẹ́ ẹ dáhùn ó ní nǹkan tí mo fẹ́ mú jáde mi ìsọpọ̀ kàn yín.
ṣé ẹ fẹ́ máa force question lèmi lórí mo ní mi ò sọ pé ó kàn yín náà ẹ náà mi sọ pé ó kàn yín nǹkan ìbéèrè tí bá bí ni kẹ́ ẹ dáhùn náà ẹ dá mi lóhùn ọmọ bo ni. ní ìdí ẹ. alright tẹ́ ẹ bá ní ìdí ẹ bí gbogbo wa ṣe mọ̀ yí pé ọmọ Yorùbá ìkẹ́nẹ́ òun ni Awólọ́wọ̀ káwọn kan wá lọ kọ ìwé kan lẹ́yìn tí after many years Awólọ́wọ̀ ti lọ tó ti kú àwọn kan wá lọ kọ̀wé kan wá sọ pé Awólọ́wọ̀ yẹn kò ń ṣe ọmọ ìkẹ́nẹ́ o ọmọ Chinese ni o China ló ti wá o orúkọ ẹ̀yẹn gan kò ń ṣe Awólọ́wọ̀ o kọ́kàn wá orúkọ kan fún un bí ó ṣe rí gẹ́lẹ́ nìyẹn ìtàn Adam ó ti wà tẹ́lẹ̀ ọmọ tẹ́ bá lọ wo ọ̀dọ̀ àwọn Júù wọ́n ti sọ ìtàn Adam wọ́n ti sọ ìtàn Yeshua títí tó fi dórí Yeshua Jésù Moses Isa Musa Solomon gbogbo àwọn kìíní tẹ́ ẹ kọ sínú Kùránì yẹn wọ́n ti sọ ìtàn wọn ò sin Allah after many years tí Muhammadu wá dé ní wèrè rẹ̀ wá wò pé ìtàn lè ti wà nílẹ̀ mo lè edit ẹ̀ náà okay má waste time Adam ẹ farabalẹ̀ Adam ó sin Allah ẹ ṣáà ṣe sùúrù eléyìí ó sin Allah tọ̀hún ó sin Allah ó bẹ̀rẹ̀ sí yí láti lé ọ gbogbo yín sínú Islam kémi náà wá lọ dá ìsìn tèmi lẹ́sìn kémi náà wá sọ pé Adam kò sin Allah ọ̀tọ̀ nìkan tó sìn eléyìí náà kò sin Allah eléyìí ló sìn Muhammadu òun kọ́ lòjíṣẹ́ gbẹ̀yìn irọ́ lọ́pàá nínú Quran èmi gangan lòjíṣẹ́ gbẹ̀yìn èmi náà tún dárúkọ ẹni yẹn mo wá arrange ìwé tọ̀dọ̀ tèmi náà mo copy ẹ̀ mo edit ẹ̀ mo package ẹ̀ mo dẹ̀ ní mo ti bẹ̀rẹ̀ religion ti so irọ́ lásán ni àti ọkọ̀ bá yín yanjú yẹn pé Quran ìwé irọ́ ni àwọn onírọ́ ló ń tẹ̀lé a ní ilé béèrè lèmi fún yín náà nǹkan tẹ́ ẹ béèrè yẹn kò sọ wípé Adam nǹkan tẹ́ ẹ béèrè kò sọ wípé Adam òun ni mùsùlùmí àkọ́kọ́ yẹn ni Allah sọ wípé òun choose sí Adam àti wá lọ gbé wá fún yín wípé Adam kò mọ nǹkan tó ń jẹ́ Allah rí láti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé nǹkan tó wà nínú fásì yìí irọ́ ni mo wá fẹ́ gbé jáde fún yín sìn nínú Quran yín gangan ẹni tó jẹ́ mùsùlùmí àkọ́kọ́ Quran chapter 39 verse 12 máa gbé jáde fún yín ẹ wá rí gbangba wípé irọ́ lásán òun ni Quran ó ti yé ẹ̀yin ní kẹ́ ẹ lo sense yín. ẹjọ ẹ ṣe. ẹ kalẹ o afa ẹ jọ fẹ́ bèrè ọkọ lọ́wọ́ afa yẹn sá ẹ ṣe ẹ jẹ́ àbínú gbogbo bàtà ìbúra sí dìde làákàyè wa because èmi ń sìn ẹ́ bínú mi ò sọ́pàtì ẹ̀sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì o. nínú ta báyìí Moses ò dé Saudi rí o ẹnu sọ ẹ gbọ́ Moses kú láti Áfíríkà mi báyìí lọ sí Israeli kò dé Saudi rí o wọ́n àti wọ́n àti fi kọ́pù orúkọ sínú Quran nọ́mbà ẹ̀sìn tó bá jẹ́ titi yín èdè tó jẹ́ titi ìlú titi yín lẹ́gẹ̀ẹ́ kọ́ sínú Quran àpẹẹkọ èdè ìlú ìlú sínú Quran. ṣe ti parí question yín. ẹrú náà mò ń bọ̀ sá ibùdó gan bàbá Isaac gan tó ló fẹ́ pa ọmọ ẹ̀ tó lọ́ bí a fún un ní àgbò ṣé sáà ló ti happen ni sáà ló ti happen na kò kí n ṣẹlẹ̀ Saudi na Moses ni ẹni sọ bàbá Moses ni kò kí n sọ ọmọ Saudi bó ṣe gbọ́ nù tán pé ó kó láti àti kíní ibà Egypt ní ibà yìí kó àwọn lọ sí Israeli kò kí n sọ ọmọ Saudi ló kọ́ lọ sí Israeli Bible kò sọ̀rọ̀ Kùránì tàbí Kùránì ló ń sọ̀rọ̀ Bible because gbogbo ẹ̀kọ́ Bible pàápàá inú Kùránì ṣe kíni inú Kùránì kọ́pù sínú Kùránì because bí mi ṣe rí gbogbo bíbí kọ́mí kúrò àwọn ogbà nǹkan yẹn nọ́mbà kàtẹ́ pàtẹ́rẹ́tì náà ẹ̀sìn méjì náà tàjẹ́ ni because bá wà wọ́n ti máa bá yín pé ní Ọlọ́run tó dá yín ṣé Ọlọ́run kérésì tó fi dá yín ní Yorùbá táyà ká bá yín pé ní pé ẹ̀sìn títí yín ẹlẹ́bìrì èrè títí yín bọ́lọ̀ bá sọ̀rọ̀ àfẹ́rẹ́ títí àwọn ṣàdé bẹ́ẹ̀ yẹn gẹ́gẹ́ lẹ́gọ̀ àwọn alágọ̀ mẹ́bí because wáyà pé Ọlọ́run tó dá ní Yorùbá yẹn sí Ọlọ́run gọ̀ ni àbọ̀lọ̀ ń debt pé so èdè ti tèmi tọ́lọ̀ ń dá méjì tí mi sọ̀rọ̀ sí ó kì í jọ́kàn ní mo lọ ra oògùn lọ́dọ̀ àwọn oníkẹ́mísì ni o mo máa ń kí wọn ẹ̀ka san wọn ọ̀dà mi lóhùn mi sọ̀rọ̀ tó fẹ́ rà sá mo rà tó fẹ́ rà mo kú wọn bẹ́ẹ̀ wọ́n á jẹ́ mi bá lọ bẹ̀ gé èmi náà wà kí wọn mọ́ kọ́ni fẹ́ rà wá ti lè fi kí àmúlá báwo fẹ́ kí yín mo wá ìbàní last week mo kí yín ẹ̀dá mi lóhùn àwọn ẹni pé èmi ò ṣe sàlámà ìlè sàlámà lẹ́kùn because ìyẹn mi ní sàlámà lẹ́kùn ìyẹn bí tẹ́ ń kunlé lọ because it's not my language it's not my father language because ilé máa bú àwọn bàbá ẹ pé láì pé pé ó kì í sin ẹbí ọmọ ìwà pẹ̀yìn lọ́mọ ní pé bàbá àwọn ọmọ àlè ni because tó bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n àti ẹ̀mọ́ máa fi ta ẹ̀dẹ̀ àbá ti èmi lọ́pọ̀ bàbá mọ́dẹ̀ bàbá kan nílùú tẹ́ pé yẹn mọ́ bí ìlú wọn ti stáàtì mẹ́yà àgbẹ̀gbẹ̀ arúgbó ju ti bàbá mi lọ èmi mọ́ mádìí náà because èmi ti rí gbogbo àwọn yẹn àti Kùránì àti bábù yẹn o àwọn kan gbájú ẹ̀ ni number one gbájú ẹ̀ gidi ni because àgbà tí mi ò yàwó yẹn rí èyí kí n máa gbé dédé àbá mi pé dédé bàbá tí mi kò wà useful ṣe é pé mi mọ́ mádìí ni ẹ̀ náà because ilẹ̀ ìfojú náà láyé ń wowó láti ètò ṣẹ́ẹ̀dì gbogbo ìtàn tó wà ní Bible pàtàkì náà tó kó sínú Quran
because mo dárí gbóhùn kan sọ ń pa títí Muhammed nínú Quran nínú Bible because ní pé after 600 years tí Jésù kú ìyẹn Ọlọ́run tán sìn tó kú ẹni Quran ṣe jáde but why did nǹkan tẹ́ pé nǹkan 600 years ìyẹn Jésù tó kú ní Quran jáde ẹni Muhammed ṣẹ̀ṣẹ̀ wá báwo Muhammed ṣe lọ máa kọ ìtàn tó sojú rẹ̀ mo kọ tán Abrahamu mo kọ Isaac mo kọ tán Elijah mo kọ tán Elisa mo kọ tán Jésù Kristi pé ní after 600 years ẹ̀yin náà bá bí bàbá mi o 600 years ẹ̀yin wá dé lẹ́nìí ẹ̀dẹ́kọ̀ tán wọn so lè possible ibi ìtẹ́ náà bá tán bá lẹ́lẹ́yìn ìlànà àkó wọn mú because nọ́mbà yìí wọ́n fi ọmọ lùkọ́ náà. ẹ ṣe gan Mr. Wale nǹkan tó tiẹ̀ dùn mí ní pé mo fẹ́ fún wọn ní illustration. pẹ̀lú Awólọ́wọ̀ ẹ̀sà Awólọ́wọ̀ ó dájú àlá. So ẹ ṣe sùúrù Mr. Criterion tẹ́ ẹ bá wo àyà tí mo gbé sójú screen tẹ́ ẹ bá wo Quran chapter 39 verse 12 ó ní and I am commanded to be the first of those who submit to his will. Inú àwọn tó jupájú sẹ́lẹ̀ fún Allah. And I have been commanded to be the first among you of the Muslims. Ó ní wọ́n ti pa àwọn láṣẹ kóhun jẹ́ àkọ́kọ́ Muslim. Òun ni Mùsùlùmí àkọ́kọ́ tí kò gba Quran wá fún yín. Ẹni fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n tì nípa àwọn Mùsùlùmí wọ́n ṣàmà rí kọ̀sọ̀ ṣáà ni. Ó yẹ sọ̀rọ̀ mọ́ ẹ jẹ́ ká gbọ́dọ̀ tẹ́fẹ́ pa ó yá à ń gbọ́. Ó yá ìwúrọ̀ tí mo fẹ́ pa ṣe. Ó yá à ń gbọ́. Mo kọ́ ló máa jọ lójú yín. Ṣé rí fàṣì yìí? Ànábì sallallahu alaihi wasallam ó ń sọ àdá period tó ń wà yẹn. Fàṣì mi wà tí Mósè ti sọ bẹ́ẹ̀ Ànábì Mùsá. Níbo ti sọ bẹ́ẹ̀ yàtọ̀ sínú Quran? Ìyẹn nínú Quran nínú náà. Ìrẹ́ tó wá ti sọ fún yín pé ẹ̀yin pípù yà ní kẹ́ lo sẹ́ǹsì. ẹ má bínú sáà ṣé Musa lo sẹ́ǹsì náà. ms ẹ bèrè lọ́wọ́ ṣé Ádámọ̀ ló sọ bẹ́ẹ̀ fún ẹ Mósè ló sọ bẹ́ẹ̀ fún ẹ bàbá Ànábì ló sọ pé Muslim ni wọ́n ṣáwọn yẹn sọ pé Muslim lọ wọn. Tani ṣáwọn Ọlọ́run ló ń choose èèyàn tí ò bá ṣe ń tọ́lọ́run fẹ́ ni kí ló fẹ́ choose ẹ̀ fún ká gbé sí àkáyì náà. Ẹgbẹ́ ní sùúrù ẹ má bínú ẹ mú ti ká máa kó láàpọ̀ mọ́tà pa. Allah choose Jésù náà tí Muslim ni Jésù náà ni. Ṣé Moses kírun ni? Moses wọ́n ní Egypt. Ṣé Muslim ni Jésù náà ni? Allah choose Jésù. Ṣé Muslim ni Jésù náà ni? Bẹ́ẹ̀ ni. Ṣé kí n fún ilé rí ẹ̀? Jésù. Bẹ́ẹ̀ ni. Jésù ló jẹ́ pé òun ló dàbí Allah fún àwọn Christian Muslim tún ni. Wọ́n yóò mọ nǹkan tó ń sọ nìyẹn fáwọn ẹtí àjà àti ẹ̀ lọ síbẹ̀ yìí. Ẹni ṣùgbọ́n ní àti àwọn ẹlẹ́bọlá tó ń sọ̀rọ̀ kò ń ṣe Christian ẹ̀ máa lọ síbẹ̀ yẹn rárá. Ọlọ́run choose òun náà. Ṣé wọn pa abọ́kúta ní ẹdú ṣé wọn pa abọ́kúta ní Muslim? No. Ṣé wọn pé òkúta ló máa dárí ẹ̀ṣẹ̀ jì ló máa pa ẹ̀ṣẹ̀ yín rẹ́ṣẹ̀ mà bẹ́ẹ̀ mọ̀? Rárá. Tá a bá fẹ́ ríran yín kọ́. Ẹ bá pe nǹkan mọ́yàn tó dẹ̀ dé. Tá a bá fi ẹ̀rí yẹn ràn yín kọ́ ṣe ti gbà pé abọ́kúta ní nìyẹn. Ó yẹ mú wá nu Kùránì. Ẹ máa sọ ṣé àdìsí ń ṣèwé yín? Ìwé wo? Ṣáàdìsí ń ṣèwé yín torí ẹni mẹ́rin wa mo fẹ́ mọ ẹ̀ tí ẹni mo wá nú àdìsí. Ìwé wo ṣẹlẹ̀ tí Bùkárí kọ àbẹ̀wò? Èmi ò tí ì sọ ẹni tó kọ ṣáàdìsí ń ṣèwé Muslim ṣèwé Christian. Quran ni àbí àwọn India ni. Quran òun ni hadith. Ẹni sọ ṣáàdìsí ṣèwé yín ni àbí àwọn India ni. Quran ni hadith tọ́lọ́run rí fíìlì fún wa. Àdìsí ṣèwé yín ni àbí kàn ṣèwé yín. Ẹ má bọ̀ ọ̀rọ̀ yẹn tí ń kọ́ wọn lẹ́nu ẹ fi wọ́n lẹ̀ mọ́. Ṣáàdìsí ṣèwé yín ni àbí àwọn India. Òun ṣèwé ìwé wa hadith. Story book lásán. Àdìsí náà mo fẹ́ mú wá náà ẹ̀dẹ̀ tún kílẹ̀ sọ. Mo ní kò ń ṣèwé wa story book ni Quran ní kẹ́ mú wá. Ok, àdìsí ò kì í ṣèwé yín mọ́. Fine, kò ṣèwé wa. Mo máa tún gbọ́ tuntun ẹ̀jẹ̀ pa máìkì mi oríṣiríṣi. Ọkùnrin kí ló ń ṣe lọ́lé kéwà àdìsí ṣe ìwé kí ló fẹ́ máa dìbẹ́ yìí báyìí. Níbo náà ti ṣàlàyé irun tó ń kí lónìí bó náà ti ṣàlàyé ẹ̀. Ẹ fọ̀rọ̀ ọ̀run lẹ̀ intan jọ sọ yìí ẹja àkọ́kọ́ yanjú ẹ̀. Kí ni wọ́n náà máa fi dá mùsùlùmí àti kèfèrí mọ̀ kì í ṣe irun ni. Kí ló dé táwọn èèyàn ní ẹ̀kọ́ báyìí? Ọládìsí ṣe ìwé yín. Inú ìrun náà dẹ̀ inú àdìtì náà ti ṣàlàyé irun náà ti ṣàlàyé gbogbo nǹkan. Bẹ́ẹ̀ ṣe máa gbà rẹ̀ tábí náà ti ṣàlàyé ẹ̀. Abẹ́lé yóò gbádùn. À ń fẹ́ á ní o ènìyàn tá ń fẹ́ á ní. Sincerely mi ojú lásán kọ́ ẹ̀yin èèyàn wa a ní láti wo wèrè àwọn mùsùlùmí ìsàn ojú lásán kọ́ o iṣẹ́ tá à ń ṣe ibi ìgbà tí yàn ń wo wèrè ni o kò ń ṣojú lásán Mr. Christopher ẹ̀tàn Mike ẹ̀ ti wà mẹ́rin ṣe jẹ́ Christopher. Èèyàn tó wà sálẹ̀ yẹn ti pẹ́ Mrs. Latifa yẹn. Ok yàwá Latifa ẹ̀tàn Mike yàwá Latifa LA Latifa Lala Latifa Lalala. Wọ́n ti wà ń bẹ̀ ti pẹ́ tó yẹ kẹ́ ti àtẹ́ǹsì wọn. Ok ìyàwá Latifa
ẹ má bínú kó tó di pé wọ́n máa dáhùn. ok Ẹ jọ̀ọ́ ẹ ṣe ṣẹ́rí tí mo kọ́kọ́ fẹ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ẹ kú ètò mú kí gbogbo yín ẹ kú iṣẹ́ làákàyè ká fi ẹ̀sìn sílẹ̀ kìrìsìtẹ́nì lèmi èmi fi ẹ̀sìn sílẹ̀ ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ká kọ́kọ́ gbé nǹkan sí làákàyè ṣẹ́rí ọ̀rọ̀ àwọn mùsùlùmí tẹ̀ ń sọ yẹn èmi rò yí pé kẹ́ kọ́kọ́ máa òye tí mo wò ní o pé kẹ́ kọ́kọ́ jó máa yé wọn pé ṣé wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ làákàyè kọ́ má fi ọ̀rọ̀ yí pé bóyá mùsùlùmí ni àwọn àbí àwọn ti nígbàgbọ́ nínú kùránì wo ọ̀rọ̀ yẹn ṣọ́rọ̀ mi yé yín. Hello. ó ń yé mi Ló ṣe wà ńbẹ̀. ó ń yé mi ká kọ́kọ́ béèrè pé ṣé wọ́n fẹ́ lo sẹ́ǹsì wọn. Ẹ ṣe torí sẹ́ǹsì tí ẹ̀yin ń tráì láti sọ fún wọn yẹn ìgbàgbọ́ táwọn ti ní nínú ẹ̀ kò ní jẹ́ kí sẹ́ǹsì yẹn kó ṣí kò ní jẹ́ kó ṣí wọ́n ti ẹ̀ kọ́kọ́ gbọ́ káwọn náà wá lọ jókòó kán wá lọ wò ẹ̀sìn tó sọ yìí pé kán máa pa ọmọ ẹ̀dá ẹgbẹ́ wọn. Ok ọ̀rọ̀ làwọn èèyàn ti ń sọ látàárọ̀ yìí pé after 600 years l'Ànábì ṣẹ̀ṣẹ̀ dé gbogbo nǹkan yìí tí wọ́n ń sọ yìí ó mọ́ ọpọlọ wa bẹ́ẹ̀ iye wọn ọpọlọ wọn ò ṣí síbẹ̀ pé Muhammadu kàn jókòó ó kàn wò pé kí lòun lè ṣe láti lè fi dá ẹ̀sìn tòun náà lẹ̀ ó tún wá wo àwọn nǹkan tí ó tètè máa àtáàkì èèyàn ṣùgbọ́n lẹ́nìkan sọ lẹ́ẹ̀kan yìí pé ìgbà tí Abrahamu fẹ́ fi ọmọ ẹ̀ rúbọ Ọlọ́run fún ní àgbò táwọn Mùsùlùmí fi ń ṣe iléyá ṣé Mẹ́kà ló ti ṣẹlẹ̀ ni kò ṣàṣẹlẹ̀ Mẹ́kà tó túmọ̀ sí pé wọ́n lọ yá àwọn ọ̀rọ̀ yẹn torí ẹ̀sìn yẹn ò lè dá dúró ó fẹ́ Mr. Christopher nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe rí òkúta Hajaratul Aswad yẹn wọ́n ti ń pa ẹran fún nǹkan tó bí baba ńlá kú baba Muhammadu so wọ́n kàn òkúta yẹn ẹran tó ń pa yẹn náà òkúta yẹn ni wọ́n ń lọ mọ́ ẹ̀rí pa àwọn Kírísítẹ́nì ò kì í pa ẹran gan àbí ṣe àwọn Kírísítẹ́nì kan máa pa ẹran so láti jẹ́ kí ẹran yẹn continue láti jẹ́ káwọn èèyàn máa sacrifice ẹran fún òkúta yẹn wọ́n ní láti wá ìtàn kan kí wọ́n lọ mọ́ ẹran yẹn òkan sásá bẹ́ẹ̀ so that wọ́n wá sọ pé tẹ́ bá ti fẹ́ pa ẹran ẹ gbọ́dọ̀ da orí ẹran yẹn sí Kaaba jẹ́ ní òkúta Hajaratul Aswad yẹn wà tó bá lọ sí Mẹ́kà bẹ́ẹ̀ wà wọ́n máa ń gba owó ẹran lọ́wọ́ wọn ẹran tán ní jẹ nígbà táwọn bí 500,000 bá wá tó gba bí $60 bí $50 lọ́wọ́ èèyàn kankan owó ẹran tó jẹ́ pé ẹran yẹn kan náà máa pa wọ́n á jẹ́ fi ẹ̀jẹ̀ wọ́n á fi pa òkúta yẹn so àwọn èèyàn wa yẹn wọ́n ti iye wọn ọpọlọ wọn ti rà wọ́n níyè wọn ò lè lo logic ibi tí problem wà gan ẹni tó bá ti lè lo logic báyìí gbẹ ẹni yẹn ò lè lọ second Islam ó máa kúrò wọn fẹ́ lo logic ṣáà máa tẹ̀lé gọ́gọ́gọ́gọ́. ẹyọ kan tèmi náà tí wọ́n fẹ́ fi kún ẹyọ kan yẹn ni pé àjẹ́ndà wọn ti fojú hàn kí ni àjẹ́ndà wọn ni pé wọ́n fẹ́ kí gbogbo ayé di ẹlẹ́sìn wọn nìkan ìdí rèé o ẹ wo orílẹ̀-èdè Nàìjíríà ń sìn wọ́n wọ ṣọ́ọ̀ṣì lọ wọ́n ń pa àwọn èèyàn ní tí mo fẹ́ fàyọ́ máa yé yín o ok àwọn èèyàn mo ti ń gbọ́ táwọn kan ti ń sọ pé kọ́ máa gbébọn dání àwọn kan ń sọ pé kọ́ máa dira ok ẹni tó gbébọn dání lọ ṣọ́ọ̀ṣì gbogbo èèyàn kó ló máa lẹ́mìí à ń gbébọn dání àtàwọn tó gbébọn dání àtàwọn tí ò gbébọn dání tó bá gbébọn dání lọ ṣọ́ọ̀ṣì ẹ̀mí ọkàn wọn ò lè sí nínú nǹkan tó náà wọn lọ ṣe tọkàn wọn bá wà ńbẹ̀ tó bá padà dé bá wọn bẹ wọn padà pa wọn náà nítorí ó máa bá wọn ní ààbò ní kúkúrú èdè tó bá yá á padà sú ọ̀pọ̀lọpọ̀ pé àwọn ò tiẹ̀ lọ ṣọ́ọ̀ṣì mọ́ tí wọ́n mìíní gangan nìyẹn pé nígbà tó ń bá fìtí náà wọn ṣọ́ọ̀ṣì wọn ò ní lè sọ pé àwọn ń lọ mọ́ ṣé ẹgẹ́ tí mo ń try láti báyìí. máa ń sọ wípé ìfòòró ju pípa lọ ẹ̀mẹ̀ ṣẹ́ná ti àyà yẹn tó ní ìfòòró léjú pípa lọ. wọ́n fẹ́ máa fòòró wọn nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. funniest thing ẹ má bínú Mr. Christopher ibi táwọn olórí burúkú méjì àwọn tó gbé ẹ̀sìn wa wọ́n fẹ́ mọ̀ wá pa gbogbo ìran Yorùbá ni wọ́n fẹ́ pa gbogbo wa ni wọ́n wò pé àwọn people unity wà láàrin wọn àwọn people unite ẹ ká gbé wèrè méjì sáàrin wọn kó máa bára wọn jà ṣé wá rí àwọn wèrè yẹn náà tí wọ́n ní kó máa pa yẹn tí wọ́n sọ pé tó ń fòrò wọn yẹn wọ́n ti wá sọ fáwọn yẹn náà bí ẹ má wọrí tó bá gbá etí ọ̀tún yẹn èyí tó sì sí tó bá pa yín lé nìyẹn jẹ́ kán ẹ má wọrí ibì kan wà tá a ti pèsè fún yín níbi tó ti lọ jí wọn gbé tó ti lọ pa wọ́n ṣọ́ọ̀ṣì yẹn ọjọ́ Sunday wọ́n tún lọ síbẹ̀ ibẹ̀ yẹn máa ti mọ̀ pé lórí burúkú ni wọ́n àwọn yẹn wọ́n ti pé kán kú so kọ́ máa pa wọ́n báyìí ó yá sọ pé láìláìláìlá o ká má pa ẹ́ a ní irọ́ o Jésù yẹn ni wọ́n pa meanwhile wọ́n tan wèrè ní wípé ibì kan wà tó máa yọjú sí nígbà tí ẹ mọ̀ pé ibì kan wà tí ẹ ń lọ ilé kan wà tó ti kọ́ fún yín lókè gbogbo yín ẹ̀jẹ̀ lọ bẹ́ sódò tàbí kí gbogbo yín ẹ̀jẹ̀ kan pa yín ẹ̀jẹ̀ kú lẹ́ẹ̀kan náà kẹ́ ẹ fi àwa lẹ̀ ká gbádùn ayé. ms táwọn pípù yẹn dé kí ló dé táwọn Christian sá ṣé bẹ́ẹ̀ sọ pé kí ló dé tó ń sá pásítọ̀ ju mẹ́fún kalẹ̀ ó sá mọ́ tó ẹ̀kọ́ ní orúkọ Jésù yá o iná o. ẹni tó máa gbé òkú tó máa dúró bàbá ẹ̀kú ètò
ẹ ṣeun wọn. ó dàbọ̀. tó mr ẹka lẹ́mà àti ní kẹ́ tán mike síbẹ̀ látẹ̀kọ́ mà. mo ṣiṣẹ́ látàárọ̀ ó ti rẹ̀ mo ti ń sùn lọ ní jàre. àfi sùúrù báyìí o mùsùlùmí dẹ̀ ní yín kẹ̀. mùsùlùmí ní yín mà. kò ṣẹlẹ̀ tó dé tí mi bá wọn pé o. ẹ open up fún wa ó ní reason tí mo yín béèrè mùsùlùmí ní yín. no ọ̀nà yes but ọ̀nà méjèèjì náà ni mo ti jáde. ọ̀nà méjèèjì bóyá ṣé Islam àti Christianity àbí. bẹ́ẹ̀ni. ọ̀nà ọ̀rọ̀ lẹ gbà jáde yẹn irọ́ ni méjèèjì. no as in pé mother side. ó yé mi bọ̀ irọ́ ni méjèèjì torí bẹ́ẹ̀ sọ pé ti iṣẹ́ látàárọ̀ ó ti rẹ̀ yín yẹn torí mo fẹ́ kẹ́ mọ̀ pé nínú Islam bó ṣe rẹ̀ yín yẹn tọkọ yín bá sọ pé kẹ́ mẹ́yìn wá tẹ́ ẹ bá sọ pé ẹ ṣe ó ti rẹ̀ yín ṣe mọ̀ pé nǹkan tá a là sọ ní kókó lù yìí. àti pé wọ́n máa gbé wọn ṣépè mọ́jú ni àwọn India máa gbé wọn ṣépè mọ́jú ni wọ́n máa ṣe gbé yín ṣépè ni. ṣe ẹ mọ̀ àbí ẹ mọ̀ torí bẹ́ẹ̀ sọ pé ó rẹ̀ yín yẹn ló yẹ kí n sáré gbàbẹ̀ yẹn wọlé sí kẹ́kọ̀ọ́ ní sọ pé ẹ̀sìn yẹn ìdè ni o irú orúkọ tẹ́ ń jẹ́ ìsìnṣẹ́ mọ́ ìgbà tẹ́ ní wọ́n ti sọ pé kí n tan máìkì látàárọ̀ mo wá ní mo ti sùn lọ. ó yé mi ṣé ẹ mọ̀ tó mọ orúkọ yín yìí. yes now. kí ni ìsọmọ ẹ. mercy of God. mercy of God. mercy of God. àbí mercy of Allah. mercy of God àánú Olúwa. kí ló tó tí yálẹ̀ tif. tí ìtumọ̀ orúkọ yín bá jẹ́ mercy lórí nǹkan tó ìtumọ̀ ẹ̀ bí kéèyàn bí kind bí pleasant graceful but tí orúkọ yín bá wá jẹ́ mercy of God yẹn aláàánú kí ló yẹ tí ẹ ṣe sọ pé kí ẹ kú change orúkọ yín sí aláàánú ká máa rí yín bí ọmọ Yorùbá ju Latifatu yìí lọ àbẹ́mọ̀ pé orúkọ lárúbáwá lórúkọ tẹ̀ ń jẹ́ ni ẹ jẹ́ kí n ṣe ọmọ lárúbáwá. mo mọ̀. ẹ ká kúrò níbẹ̀ ǹjẹ́ àwọn àfáà ti sọ fún yín rí pé iṣẹ́ ti bèrè lọ́wọ́ àfáà pé kí ni èrè yín gan nínú Islam bẹ̀ ṣe ń ṣe Islam yìí kí ni èrè yín bẹ̀ ṣe jóbìnrin ṣọ́ ti sọ fún yín rí iṣẹ́ mi èrè yín nínú Islam. bá wọn mi. mi ìbèrè dé ogbó lẹ́mú yẹn mo ṣá mọ̀ pé wákàtí márààrún yẹn Ọlọ́run compulsory ẹ̀ fún wa. àìrọ̀ aláàbíṣọ́ Ọlọ́run yá wa. ẹ̀dẹ̀ sọ pé ẹ̀ kì í ṣe mùsùlùmí ms wọ́n ṣe gbọ́ adẹ̀ bèrè lọ́wọ́ nígbà tẹ̀dé ẹlẹ́ẹ̀kì í ṣe mùsùlùmí irun márààrún yín dẹ̀ ń pé gbégé. yes ma mi sọ pé mi ò ṣe mùsùlùmí. sọ bẹ́ẹ̀ wọ́n ní mùsùlùmí làwọn. mo ní mother side Christian yìí pé father side Muslim. bọ ìyá wa ṣe mọ̀ ipa mo ní kò sẹ́lẹ̀ tán pè tí mi ò bá wọn pè tí n bá lọ lé mọ sí mi nísìnyí tán bá ní orúkọ Jésù ìyá màá dijú màá bá wọn gbàdúrà tí n bá dẹ̀ wà nílé pọ̀ sí mi náà tán bá ní bísímì láì náà à ń gbàdúrà lọ nìyẹn nǹkan tí mò ń tà láti sọ ni. mo láì kí n mà ẹ má wọrí ancestor ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wá ń ṣe Islam yìí ṣé ẹ mọ̀ pé ẹ máa jóná ení ẹlẹ́ẹ̀kejì ṣé ẹ mọ̀ pé àlá tẹ́ ń kírun fún wákàtí 5 tẹ́ ń larí mọ́lẹ̀ fún yẹn ṣé ẹ mọ̀ pé ṣìgìdì ni. mi ò rọ́lọ́ rí mi ìdọ́rùn rí o. irọ́ àsọpọ̀ náà Allah là ń sọ Allah ò kì í ṣe Ọlọ́run ó ti yé yín ṣó yé yín sà má. ok sir ó yé mi. ẹ̀yin yan wa ẹ má èṣù is not Satan láti máa ṣàlàyé fúnra wa Allah ò kì í ṣe Ọlọ́run mo fẹ́ fi Allah wọ̀nyí ni o Allah tẹ̀ ń kírun fún wákàtí 5 lójúmọ́ Allah nìyí o ìyá wa ẹ wojú fún yín. wọ́n wò bẹ́yìn. ṣé ẹ rí nǹkan tí mo fi ń wọ̀nyí ṣé ẹ rí báwo ló ṣe rí mà mo fẹ́ mọ̀ bóyá ẹ rí ìrẹ́ lómi lè máa wojú fún un. okó àlá ó lọ bí ejò ń bẹ̀ yẹn okó àlá lọ bí ejò ń bẹ̀ yẹn. bóyá èrè àbí. èrè ṣègìdì ni àlá ni ó ní ọwọ́ tún méjì ẹ ti rí ojú ẹ̀ ní ẹ kí n sùn mọ́ ó ya wèrè gan wíwá yó mújẹmújẹ ni ẹrẹ tiẹ̀ lọ́dún ẹmọ èèyàn tó máa pa tó bá lọ sí Mẹ́kà ni ó lè pa tó 1 million. ẹrẹ tiẹ̀ bóyá ìwà kò gbọ́ pa bó ṣe wà yẹ bá láti dọ́là ó ya wèrè gan ẹsẹ̀ bí tẹ̀ ṣe wà yìí ṣáwọn àfáà sọ bẹ́ẹ̀ fún yín rí. Ọlọ́run máa dáríjì gbogbo mi ò gbọ́dọ̀ gbogbo ẹ̀yàn rí bọ́. irú àwọn àwọn tí ń sọ fún yín. ìyáwó Latifa. ọba aláforíjìn lọ́lọ́run. ìyáwó àti eléyìí tẹ́yìn sọ àti eléyìí tí gbogbo wa ń sọ ń sìn kò tí ì sí èèyàn tó. ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ẹ mọ̀ tó yẹ kẹ́ fún wọn wọ́n ń ṣe méjèèjì pọ̀ kí ni Allah sọ nípa ẹni tó bá Allah ṣòrogun ẹ jẹ́ kó mọ̀ pé Allah ẹ lè ṣe Christian kẹ́dẹ̀ máa tún ṣe Muslim. mi sọ pé mo gẹ́ẹ̀tì pọ́ìntì nígbà mi sọ pé mò ń ṣe Christian mo ń ṣe Muslim mo ní tán bá ní
nísìnyí báyìí sìn tán bá ní wọ́n fẹ́ pray o tó dẹ̀ jẹ́ àwọn christian ló fẹ́ pray ṣé màá wá ok tó ti ní yé pé wa ok muslim ewo ní nǹkan ló ń christ ṣe ń máa bẹ̀ ṣé muslim ní. muslim gangan ni mí ok so ẹ nǹkan tí ṣe mo wá ń sọ ìjẹ́ ni ṣe pé mọ̀ pé ṣé ẹ lè sọ ṣé obìnrin lérè nínú Islam ṣe mọ̀ abẹ́ mọ̀ mi understand ṣé kí ni èrè obìnrin bó ṣe ń ṣe Islam ṣe rò bí obìnrin ní èrè mà. mi ì mọ̀ yẹn mo sá mọ̀ pé mò ń ṣe ẹ̀sìn mo mọ̀ pé mò ń ṣẹ̀sìn ìyàwó ayé kàṣẹ báyìí ẹ máa ń kírun déédéé àbí bẹ́ẹ̀ ni ẹ máa ń ka Fatiha láti fi kírun àbí mà bẹ́ẹ̀ ni ṣe lè ka ẹ má bínú ẹ ṣe ẹ lè kà fún wa ká fi pé Muslim ní lóòótọ́ mà. ẹjọ èèyàn mi láìkì nǹkan tó ń kọ ní mẹsẹsàn kí ni rádaràda òsì ẹ̀yin gan Ọlọ́run ò ní foríjìn ẹ jọ ẹ bá wa ẹni fi tó ní Ọlọ́run ò ní foríjìn mi Ọlọ́run ò ní foríjìn yàrá ìyá ẹ̀. ẹ jọ ìyàwó ẹ fi wọn lẹ ẹ má bínú ẹ má bínú mà ẹ jọ ẹ má wo ní comment section. ẹ jọ mà ẹ má bínú ẹ má wo bẹ ẹ lè tẹ̀síwájú kẹta Fatiha àwọn bẹ ṣe ń kírun ẹ ṣe mà ẹ má bínú mà. bisimilahi rahmani rahim alihamdulilayi rabbil alamin aramani rahim mọ. àgbọ̀yìn wọn wíyá network. siranta lezina amta alehim geril mugdubi alehim wala dalin amin. ṣé mo túmọ̀ nǹkan tẹ́ka yẹn mà. ìdínà siranta alimustek yẹn ni pé ọba afinimọ̀nà ní Ọlọ́run. nǹkan tẹ́ ń sọ pé ṣé Allah ìjọba ni wọ́n jáwé àkókò fún Allah. èmi ìwà mọ̀ yẹn o. ok no ṣé gbogbo Fatiha yẹn náà lẹ́ti tú yẹn á ní kẹ́ bá wa tú láti bẹ̀rẹ̀ káyà lè mọ̀ pé mo túmọ̀ ẹ̀ mà. mi ò mọ̀ láti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o eléyìí tí mo túmọ̀ fún yín àárín ni mo ti yọ mo sá mọ̀ pé ìdínà siranta alimustek ọba afinimọ̀nà lọ́lọ́run. pé ẹ mọ nǹkan tẹ́ máa ń kà tẹ́ máa fi ń kírun mà. mo mọ̀ náà ẹ máa ń kírun ní Fatia sọ sóra tó bá wùwà dẹ̀ máa kà á sí. ẹ tí gẹ́gẹ́ nǹkan tí mo sọ ẹ máa ń kírun lẹ́ẹ̀márùn lójúmọ́ ẹ máa ka Fatia yẹn ní 17 times ó túmọ̀ sí pé nǹkan tẹ́ ń ká ní lárúbáwá yẹn ẹ mọ̀ túmọ̀ ẹ̀ ní èdè Yorùbá lẹ́yìn pé ẹ sọ pé Allah ọba afinimọ̀nà nǹkan tẹ́ mọ̀ bẹ́ẹ̀ nìyẹn mà ṣé bẹ́ẹ̀ ni mà. bí ẹsẹ̀ wá sójú ọ̀nà tààrà tí ẹni tó mọ̀ ẹ̀. ok tó bá jẹ́ bẹ́ẹ̀ mà ẹ má bínú mà tẹ́ bá rán àwọn ọmọ yín tí wọ́n jẹ́ bí àbúrò wa lọ sí ilé ìwé tọwọ́ adé tẹ̀ wá ń béèrè lọ́wọ́ wọn pé gbogbo ìwé tẹ́ kà jẹ́ wá ṣàlàyé fún mi tí wọ́n bá lè ṣàlàyé mọ́ ẹ máa bú wọn pé báwo lẹ ṣe báyìí mo rán yín léèwé nǹkan tẹ́ kà ẹ mọ̀ kí lẹ rò sí. ẹ ṣe rí nǹkan tẹ́ sọ yẹn àwọn tán tún ka kéwú tán tún ní ìmọ̀ kéwú jù wá lọ àwọn ló lè máa túmọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn fún wa. ẹ no ẹ gẹ́gẹ́ mo sọ pé ó yẹ kẹ́ ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe làwa ń sọ pé nǹkan tẹ́ ń kà ó yẹ kẹ́yìn gangan mọ̀ yàtọ̀ sí pé wọ́n máa túmọ̀ ẹ̀ fún yín ó ṣàmà níbẹ̀ ṣe gba Islam tó bá bí yín sínú Islam gbàtẹ́ dàgbà bí ẹ kéwú so ẹ ti wá máa ka Fatiha lójú wọn bá ti fẹ́ kírun ẹ máa ṣàlùwàlá. ajibóṣà ẹ má bí ìyá anìkẹ́ máa wò ìyá ẹjọ́ máa ms lè pa comment ẹjọ́ kọ́ máa lè kí ìyá wa lè focus ẹ má bínú wa so ìyá wa èmi wò pé ó yẹ kẹ́yìn gan lọ ṣèwádìí pé Fatiha tẹ́ nǹkan yẹn kẹ́ lè mọ nǹkan tó jẹ́ pé ṣé nǹkan dáadáa ló ń sọ ń bẹ̀ ni àbí wọ́n ń ṣe pé èmi wò pé ó yẹ kẹ́ wádìí ẹ̀ kẹ́ mọ̀ so tabadi ka Fatiha yẹn fún yín a máa wá fi hàn yín pé Islam ó máa ń dà lóru wọ́n máa fi ń gbalẹ̀ ibi tó bá wọ̀ kò ní sinmi irú bẹ́ẹ̀ ṣe ní bá dáàdì yín Muslim mọ́mí yín Christian yẹn a máa fi kan tí Allah sọ tó fi hàn yín ó ní tí mọ́mí yín á dàgbà wọ́n á dògbò wọ́n á pẹ́ láyé ó ní tó bá ti dàgbà tó bá ti dògbò. wọ́n ti ẹ̀ ti lọ. ok so Allah ní tọ́bọ̀ yìí jẹ́ Christian yẹn ó ní tí wọ́n bá ṣe aláìsìn ó ní ẹ̀ gbọ́dọ̀ débẹ̀ a máa kà yẹn náà fún yín gbogbo nǹkan tá a la sọ nípa Muslim àti Christian ẹ̀ gbọ́dọ̀ jọ lájọṣepọ̀ abẹ́ni tí ó ṣẹ̀sìn kankan a máa kà fún yín ìdí ni pé a ti mọ̀ pé àwọn èèyàn wa tó jẹ́ Yorùbá gangan tí wọ́n ṣe Fúlàní tó bá ti mọ̀ nǹkan tó wà ní Kùránì gbogbo wọn máa fi Islam múlẹ̀ so ms ṣe yẹ ká fún wọn ní Fatiha ká bẹ̀rẹ̀ ìyàwó ẹ má wo comment ẹ jọ mọ́. gbàtàn dẹ̀ ń ṣépè mo ní láti fún wọn lésì náà wọ́n dẹ̀ wọ́n comment wọ́n ń ṣépè. ìyàwó fi wọ́n lẹ̀ jọ. èpè tán máa forí kó láwọ̀ lésùn. ìyàwó kí n wo comment section ẹ wẹ fi wọ́n lẹ̀ mẹ́ẹ̀ aláàdẹ̀ ṣépè fẹ́ni tí ń kírun bẹ́ẹ̀ ṣe ń kírun lẹ́yìn wákàtí márààrún yẹn ìrun kan èpè kan ni ó wà ní Kùránì náà ìrun kan èpè kan ni ìrun kan èpè kan which is ẹ láǹfààní àti gbèpè lẹ́ẹ̀márùn ní èdè. ní bàbá ètò láyé kílẹ̀ ń sọ èwo ni irun kan èpè kan kí ẹ̀mí ìpè bá ṣe ń kírun lẹ́ẹ̀márùn lè ẹ stop ẹ̀. pípẹ́ kí ni.
subhanallah bàbá ètò láyé ẹ stop ẹ Quran kílẹ̀ pé. Quran 107 ló wà. ẹ ṣe wà ń bẹ̀ ni. mo wà níbí olówó èkó mo kí. mo fàtí àjáde ẹjẹ àlejò yẹ kàkà. ok kásáré ka fatia fún wa àbí. ẹ sinmi tẹ́lẹ̀ mo ń gbọ́ bẹ́yẹn. ẹ kásáré mo rà bẹ́kà fún ìyàwó rẹ̀. wọ́n lọ gbé wálé mi wọ́n ṣe sáré take time yẹn láti fi gbọ́n tí bàbá wa sọ. ẹgbọ́ ẹ̀ẹ́mẹ̀sẹ̀ bá ṣe tán ẹ bá ka Quran 107 wọ́n là ń gbé wa ṣépè àwa táwọn kírun lẹ́ẹ̀ márùn léde bó la ṣe máa kírun tá a tún máa gbèpè. ẹ jẹ́ àkùn. àwọn ilé ìpè ló ń ṣe Islam náà so ẹ máa gbọ́ fatia fatia tẹ́ ń kà ní 17 times lójúmọ́ ó ní in the name of Allah the most compassionate the most merciful. ní orúkọ Allah tó jẹ́ aláàánú jùlọ. All praise is for Allah, Lord of all worlds. Gbogbo ọpẹ́ ni fún Allah, Ọlọ́run ni òun ní gbogbo ayé. The most compassionate, the most merciful. Allah aláàánú jùlọ, Allah aláàánú. Master of the day of judgment and you alone. Lọ́wọ́lọ́wọ́. Allah bear the straight path. Allah tún wá sọ pé tọ́ wa sójú ọ̀nà tààrà. The path of those you have blessed. Ọ̀nà wọn tó ṣe ìrànlọ́wọ́ fún. Not those you are displeased with or those who are astray. Yàtọ̀ sí ọ̀nà àwọn tí ó ti ṣì lọ́nà àwọn tó ń bínú fún àwọn ẹni ẹ̀kọ́ àwọn ẹni ìgbé. That is the Christians and the Jews. And the Jew. So MSA wá fún wa ní Quran 9:113 ẹ jẹ́ ká fi hàn wọ́n. So ẹni tó bá jẹ́ Muslim tó bá ní family ọ̀rẹ́ ni o kò bá jẹ́ bàbá kò bá jẹ́ ìyá tí ó bá ti jẹ́ Muslim kò lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ tẹ́ni yẹn bá kú. Ó gbọ́dọ̀ kórìíra kò lẹ́tọ̀ọ́ àti ètò sọ̀rọ̀ tẹ́ni yẹn bá kú. Bí a kọ́lọ́mù kálá báwọn forí jẹ nìyí kò lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó bá ń ṣe ẹni yẹn kò gbọ́dọ̀ débẹ̀. 9:123 àbí. 9:113. So kẹlẹ̀ mọ ẹni tí Allah jẹ́ lẹ́yìn ẹ̀ wá gbé Quran 9:84 kẹlẹ̀ mọ ẹni tí Allah jẹ́. 1:13 ẹ máa gbọ́ ó ní it is not proper for the prophets and the believers to seek forgiveness for the polities. Kò ń ṣe nǹkan tó bójú mu nǹkan tí ò da tó burú jù ní fún Muhammadu àbí mùsùlùmí kankan tí èèyàn bá kú tí ò ṣe Muslim kó wá máa tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ fún. Even if they were their close relatives. Kò bá súnmọ́ ẹbí iṣan kó kàn ẹ́ gbọ̀ngbọ̀ngbọ̀n. After it has become clear to the believers that they are bound for the hellfire. Lẹ́yìn tẹ́ ẹ ti mọ̀ táàrí dájú ti wà tẹ́ ti mọ̀ pé ẹni yìí ẹni iná ni o bó ṣe ti kú yìí ó ń lọ lóun náà sòsè nítorí kò ṣe Ìsìlámù. Ṣẹ́rí pé lórí burúkú lèèyàn láyìí. So tabarẹ́ni tí èèyàn ò ṣe Muslim kò lẹ́tọ̀ọ́ àti gbàdúrà fẹ́ nìyẹn àbí láti sọ̀rọ̀ ẹni yẹn dáadáa nǹkan tí Islam kọ́ wa nìyẹn. So 9:83 ní 84 ìkànnì méjì or 89. And do not ever offer funeral prayers for any of their dead. Ó ní ẹ má ṣe àdúrà fún wọn tó bá ti kú níbi for any of their dead. Ó ní wọ́n nínú àwọn àlá wọn ṣe Muslim wọ́n ṣe nǹkan míì. So fẹlẹ̀ rí báyẹn pé ẹni tí ó bá ti ṣe Islam ẹni tó bá jẹ́ Muslim ò lẹ́tọ̀ọ́ àti sọ dáadáa ń pa ẹ̀ kò gbọdọ̀ bá ṣeré kò gbọdọ̀ tó bá tún kú kò gbọdọ̀ so nǹkan tá a lọ sọ nìyẹn.